gbé awo ti wú ọ o. Ọjọ́ fi mi sílẹ̀ fara ẹ̀rọ, àbò rẹ̀ ló gbé mi lọ. Abiyamọ. Adìyẹ ò ní jẹ́ tiẹ̀ kó má tán sẹ́yìn, ayé rẹ̀ padà sẹ́yìn. Ọjọ́ fi mi sílẹ̀ fara ẹ̀rọ, àbò rẹ̀ ló gbé mi lọ. Àgbò kì í kán gbọ̀ngbọ̀ngbọ̀n kí ìwo rẹ̀ ó ṣe wọ̀. Máa tẹ lọ́wọ́ wọn ti rán wọn wá láti wá kọwọ́ bọ péjì lálẹ́ iná dẹ̀ jó. Ẹ̀kọ́ aládùúgbà mo ti dé, ẹlẹ́tì ìgbọ̀hùn bá lóye ọba. Mo fọ̀rọ̀ mi lé Olúwa lọ́wọ́. Ntí Ọlọ́run ó fi gbẹ̀san lára yín kò tí ì pọ́jọ́ mẹ́jọ àbí kò tí ì pọ́sù kan tẹ́ fọ́ mọ́tò mi bá. Àṣẹ ìwọ ló bẹ nídìí odò tó rò fi ń ké àbí? Ẹlẹ́tì gbọ̀ngbọ̀n. Ìwọ ló bẹ nísàlẹ̀ odò tó fi ń rú mi sókè. Ó pọ́n mi tó wá kẹsẹ̀ mi. Ó ṣe jókòó sí Nàìjíríà ká fi gagbága. Ó lọ gbé Amẹ́ríkà ó sọ̀kò sílé. Òkò ọ̀hún wá bà ẹ́ lálẹ́ yìí. Kí náà fi ṣòkò? Ó mọ tó fi ṣòkúta. Àbọ̀n ni kọ́ńdọ́ o. Ikán ò gbọ́dọ̀ jòkúta. Mo fọ̀rọ̀ mi lé Olúwa lọ́wọ́. Ọba tí ń bẹ́kún aládùúrà mo ti dé. Ẹlẹ́tì ìgbọ̀hùn. Mo dẹ̀ wo ọ̀rọ̀ Ọ̀kanlọ́mọ títí tí mo dẹ̀ bú sẹ́rìn. Mo fọ̀rọ̀ mi lé Olúwa lọ́wọ́. Àwọn tó fẹ́ bá ẹ fà, àwọn tó fẹ́ pè é tó o màlùjànú. O mọ irú ọ̀rọ̀ tálùjànú ń jẹ. O mọ irú ọ̀rọ̀ tí àlùjànú ń gbé. Àwa sọ fún ẹ wípé kí ìṣòro tó bá ènìyàn. Ká tó bẹ ènìyàn lọ́wọ́ ẹ̀ kí ìṣòro tó bà. Kí ló mà pé ó ń gbé ìṣòro? Kí ló mà pé ó ń jókòkò? Kí ló mà pé ó ń jàmálà? Kí ló mà pé ó ń jó fàáyé? Ọmọ tó ní yàyà gàmbàrí rí àwọn àgbàfín tó ṣàṣì. Mami, irú eléyìí tó ṣe ìkọ́ o. Bẹ́ẹ̀ bá jọ ní ọ̀rọ̀ ẹjọ́ pera yín ẹjọ́ jà ṣùgbọ́n ó bọ́ sórí atẹ́gùn ó ní o fẹ́ fi 200,000 wá dátà ìrìn àjò ayé rẹ̀ wàá ṣẹ̀ṣẹ̀ kẹ́ni o ti para rẹ o. Èyí tí mo ṣe ní ìsàlẹ̀ ìtò. Mo ti dé o. Gbogbo ọkàn tó ti wọlé orí yín ò ní gbàbọ̀dè. Àkànjí Peter ẹ kalẹ́ o. Ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ lálẹ́ yìí? Wọ́n ní bí ọmọdé bá peku bó bá dajẹ, tó bá pẹja tó bá dajẹ, tó bá pààrọ̀ gidigba, ó máa lọ gbé bá àwọn òbí rẹ̀ ńlé. Wọ́n ní bá a bá pàdé ìbọn dà, bó o bá gbé ṣakagùlà, bó o bá pàdé ẹ̀dà mami, tó o bá yìn á padà ju ẹni tó yìn. Èmi ìwà níbọn sọ́ọ̀kan tìdí fọ̀. Kí ló ń bẹ ń bẹ? Ètò àtàgèlè. Pẹ́pẹ́sẹ́ o wá fèèyàn ṣe àpẹẹrẹ. Oníkan wo Yàyà Gàmbàrí pé wọ́n ti ta á lọ́fà. Ìyẹn ò tiẹ̀ kàn mí torí pé ẹran ọba ní fọba jẹ. Ẹran ọba ló mú oúnjẹ ọba jẹ ni. Ṣùgbọ́n ètò wa ṣe yìí, bóyá ìwọ ló ṣe o, bóyá ó kà bọ́ sí sábà bí àkókò náà. Màá wá rán ẹ létí èèyàn kan nínú Bíbélì tèmi. Nígbà tí Sọ́ọ̀lù àtàgbàtẹ rẹ̀ para rẹ̀ tán, òun lọ bá Dáfídì. Ó bá sọ fún Dáfídì pé mami iṣẹ́ ti wà ń bẹ̀. Ó ní wá o, mo ti pa ọ̀tá rẹ Sọ́ọ̀lù. Ó pa ẹni àmì òróró. Wọ́n ní kán tiwájú rẹ̀ yọ̀dà ká sì tẹ̀yìn rẹ̀ kì í sákọ̀. Òun ló wá mú ọ tó wá fi jẹ́ wípé ó gbẹ̀san tó ṣe. Ó gbẹ̀san ọ̀rọ̀ ẹnu rẹ̀ torí pé àìmọ̀ṣẹ́ ọmọ olókùn kọ̀ òun ló jẹ́ kó tomi borí igbó náà.
o ti ń bú Sunday ti pẹ́. Kí ló dé tẹ́ ẹ wá jí apànìyàn? Kí ló dé tẹ́ ẹ jẹ́ ẹni ìkà? Kí ló dé tẹ́ ẹ jẹ́ ẹni ègbé? Wò ó, bó bá ti ń fọwọ́ gbági, tó ti ń forí gbági, tó gbáròkò, tó gbáyùn rẹ̀, tó gbá kàbàkìtì igi inú igbó, ìjọba dèdí egungun ẹlẹ́gùn lára ló máa gún ẹ pa o. Ó dẹ̀ ti débẹ̀ báyìí, ó ti fọwọ́ rẹ̀ wo èṣùṣù. Ó mà pé ẹni bá máa jẹ́ṣu èdè èṣùṣù òun náà á fẹ̀jẹ̀ ẹlẹ̀ ni. Ẹ̀mí rẹ̀ ó sọ̀fà fún lótì sí tó dáwọ́lé. Ẹ gbọ́ ẹ̀yin àjẹ́ tẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀, tẹ́ni ó máa jó ẹni ẹlẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀. Ọjọ́ bá bí ìyá rẹ̀ bá jẹ́ àjẹ́ igba ó lé kan, wọ́n á padà lẹ́yìn ẹ̀. Gbọ́ bí ìyá rẹ̀ bá jẹ́ àjẹ́ tí ń róṣọ dúdú, lẹ́ni ó ti padà lẹ́yìn ẹ̀ o. Torí pé abiyamọ kan ò ní má bí tiẹ̀ kí ẹ̀jẹ̀ ó má jáde lábẹ́. Bó bá wá rí bẹ́ẹ̀, ìpọ́njú ayé ti dé bá ìwọ Ọ̀kanlọ́mọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Torí pé ó ti dóko déédéé dálé mọ́. Ó dẹ̀ di dandan kó rí dálé mọ́ fúnra rẹ̀. Ó ti wọnú odò, ó di dandan kó mi ó kùn ọ́ lára. Ta ló kù tí ó wàá fẹ̀rọ rẹ̀ fún ọ? Ẹ pín ẹjẹ́ ọ̀kan torí pé kògókògó là ń rọ fa di tiẹ̀. Apọ̀nlé o, àbọ̀ ọmọ ni, àwa ò sọ̀rọ̀ nù, a sọ̀rọ̀ ṣẹ́ la wa. Èmi fẹ́ jẹ́ o bọ́ọ̀ta kó o wá dá wa lóhùn. Tí tó bá ti wá dá wa lóhùn, a ó jọ wá dọ́jọ́ tira wa. Mo fẹ́ jẹ́ káàjọ wá wọlé. Bó bá jẹ́ ilé alúà ló fẹ́ wọ̀ kó o má rí sánmà lọ́jọ́ méje. Kémi náà wá bẹ lọ́hùn nínú oòrùn àti nínú òṣùpá ká wá wo pé èṣù ṣojújú kó wà látàrí kó wá wu tútù ó fi pa. A mọ̀ wípé afífìlà périn ọjọ́ kan ní máa níyì, ṣùgbọ́n eléyìí lẹ máa fi jófin, eléyìí lẹ máa fi sọ pé ẹ máa kọ̀ láti máa ṣe bì. Sórí gbogbo èyí tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé yẹn, àwọn máa kọ lẹ́tà sí Amẹ́ríkà tí kò kí náà wọ́n máa kọ lẹ́tà, àwọn kan máa ṣe kinní kan yẹn. Àmọ́ ni lọ́dọ̀ tèmi o. Ṣé rí ti eléyìí fọ́júfọ́jú là á fọ́jú, tètè lọ máa sábà àwọn bàbá ìmáàmù tó sábà, lọ sábà aláàfáà tó ń pè, lọ sábà babaláwo tó mọ̀ láyé, lọ sóbó oníṣègùn tó bá mọ̀. Elédùmarè ti dìde sí ẹ báyìí o fẹ́ gbẹ̀san. O mọ tí mo wọ́n kélé ẹ lórí, àwọn ẹ̀san wọn tí wọ́n kélé ẹ lórí ni pé àwọn tí wọ́n pa. Torí ohun tó bá wù kó pa ìwọ àti ẹni tó rán èèyàn lọlé rẹ̀ pọ̀, ní tó bá wù yín ó pa yín pọ̀. Ṣùgbọ́n torí pé ẹni yẹn ń tẹ̀lé Yorùbá nation, ìwọ ń tẹ̀lé òkùnkùn ní tiẹ̀, ṣùgbọ́n látẹ̀ní lọ ọ̀run ti padà lẹ́yìn ẹ̀. Mo ti sọ bẹ́ẹ̀ o. Itọ́ kì í balẹ̀ kó mọ́ nípa. Àdàbí bí ẹ̀jẹ̀ bá dórí ilẹ̀ tílẹ̀ bá fà á mu lókù, omi ara rẹ̀ ló máa mu ẹ̀jẹ̀ á dì kọlọbọ sórí ilẹ̀ ni. Torí pé ò níbi tó lọ, pé ayé mú ọ. Ìwọ wá ń béèrè pé ṣé èèyàn kan máa yẹ. I don't like to play in that video. Torí mi like máa play video àwọn olórí burúkú èèyàn yẹn. Ṣùgbọ́n ayé yẹn gan ni mo wá fẹ́ sọ fún ẹ. Kí ni wọ́n ń pè láyé? Several times ni mo ti ń sọ fún ẹ pé, tí mo fi ń sọ fún àwọn èèyàn pé ẹ yé béèrè ayé. Ẹ yé sọ̀rọ̀ pé ayé. Ńgbà ẹ bá sọ̀rọ̀ wọ́n ní ayé ọ̀nà máa níye. Ayé yé àbí kò sì sí nǹkan èèyàn. Odindi ènìyàn láyé, ẹ bọ́ra sí láyé pẹ̀lú. Àlùjànnú láyé. Ó yàtọ̀ sí ayé tá a dá láyé àti ọ̀run. Bíbélì sọ pé látètè kọ́ṣe ayé yìí rí jùrùjùrù Genesis chapter 1. Ọlọ́run ló dá gbogbo ìgbé ayé yìí, ó ní gbogbo ohun tí mo sì dá dáradára ni. Ṣùgbọ́n ẹni tẹ́yìn ń pè láyé, ẹni tí obìnrin ń pè láyé, ẹni tí ọmọdé ń pè láyé, ẹni tí àgbà ń pè láyé, odindi ẹbọra ènìyàn ni. Agbára kan sì láyé, ẹni ò mọyé ní máa ń fayé ṣeré. Èmi á máa sọ fún yín pé ayé bímọ kan ṣoṣo.
ayé ò lójú síwájú orí, àtàrí láyé lójú sí. Òun á sì máa wò ẹni ayé bá gbé sókè, táyé bá ti rí ẹ, jẹ́ ń sọ tí ayé ń jẹ́ fún ẹ lẹ́nìí. O ti bèrè ayé, ayé dẹ̀ ti máa gbé ẹ báyìí. Báyé bá dẹ̀ gbé ẹ, o sọ, ó ní ẹni ayé bá fọwọ́ kàn, èmi á wá tú fún ẹ kí n tó wá fi ọ̀rọ̀ ayé lé ẹ lórí. Ọ̀kanlọ́mọ. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ wà ń bí, orí yín ò ní gbàbọ̀dè. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ wà ń bí, ayé ò ní nà yín lọ́mọ. Agbáyé gbọ́run, agbélẹ̀ kòkè ṣàwéwéwé, látẹ̀ní lọ ayé ò ní gbé yín o. Sẹ́ẹ̀rí ẹni ò bá borí ayé tí ò borí ayé, bó o bá rìn nílẹ̀, òmìmì lórúkọ tó ń pe ìwọ ilẹ̀, alémè lórúkọ tó ń pe ìwọ ilẹ̀, kàíbù àṣà lórúkọ tó ń pe ilẹ̀. Kò gbọ́ dáadáa. Òbìrìkì lórúkọ tó ń pe àwọn òkun. Mo gbé inú igbó lọ́dún márùn-ún, mọ́mì mo máa ń sọ, èmi máa ń tí ó pé àwọn àlùjànnú ó ní grade by grade, but yìí ṣe ìgbà tá a wá gbéra wa ga ká máa sọ pé èmi ni, ta ni ẹ́ níwájú Ọlọ́run, ẹlẹ́dàá gbogbo ayé. Ẹlẹ́dàá gbogbo ayé, ẹni tí ń ṣẹ̀dá ayé. Gbọ́! Bó o bá mu jẹ lẹ́ni ò mu jẹ lọ́la. Bá a bá gbé ọkà lẹ́yìn ọjọ́ karùn-ún ilẹ̀ alanu fún wa jáde. Ohun tá a fi bí ọ tá a fi ṣèpín rẹ̀ á wú jáde. Àbó ti gbàgbé ni. Bá a bá gbé ọkà, fíkàfíkà kan ò ní fi tiẹ̀ tó bá fìdí jálẹ̀ ó dọ̀run. Nítorí bá wò yín ni kẹfẹ́ yín rí sọ. Ẹni pásítọ̀ yẹn ń pọ̀pọ̀. Torí pé ẹni tó bá sọ pé kí là á ṣe fún, òun là á máa ṣe hàn. Gbọ́ mi dáadáa. Ẹni tó bá ní kí la fẹ́ ṣe fún, òun la máa ṣe hàn. A wá sọ fún ẹ pé ọmọ ilẹ̀ Yorùbá, pítíkù ilẹ̀ Yorùbá ni wá. Ṣé rí ibi tá à ń bá lọ nílẹ̀ Yorùbá yìí? Ń bọ̀ bá yá, bí bẹ́ẹ̀ mo ti kà fún ẹ nínú ìwé Jóòbù orí kejì. Ó ní ohun tí ìwọ bá ní ló fi ra ẹ̀mí rẹ padà. Bẹ́ẹ̀ bá rí Mùsùlùmí tó dáa tó bá ń ka Kùránì rẹ̀, èdè Lárúbáwá lẹ́ fi pilẹ̀ṣẹ̀ rẹ̀. Àwa la gbàgbé àṣà àti èdè wa. Àwa la ò fi èdè wa tá ò fi ṣe nǹkan tá a ní lọ́jọ́. Àwa la gbàgbé pé Jésù nígbà tó ní rábì, wọ́n dẹ̀ tú pé kí ni ìtumọ̀ rábì? Èmi ò fẹ́ lọ sínú àṣà àti èdè lénìí. Ṣùgbọ́n mo ń lọ sínú ayé Ọ̀kanlọ́mọ torí Ọlọ́run ló dá ọ. Kò ní ìdí kó ṣe máa wá àwọn èèyàn káàkiri. Bó o bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́, bó o bá jẹ́ rílí àfà, ó mọ tán pè láàfà ni 1000 ènìyàn kan. Ó mọ tán pè wòlíì ni. Lọ kó lọ wò ó wá ni. 2000 man ló ń jẹ́ wòlíì kan. 2000 ìgbà ó lé kan. Kó wá fi wé 1000 àfà. Bó bá dẹ̀ jẹ́ wòlíì Ọlọ́run ni ẹ lóòótọ́, tó jẹ́ pé 2000 ènìyàn ni ẹ jẹ́ àfigagbága káwọ Ọlọ́run ti ń dáhùn àdúrà. Bó o bá bẹ̀ ènìyàn lọ́ọ̀wẹ̀ ó ṣègbé. Bó o bá poṣó ó ṣègbé. Bó o bá pàjẹ́ ó ṣègbé. Bó o bá pojú ọ̀nà, wọ́n ní bí iná bá jókòó, bó bá dójú ọ̀nà àfọ̀nálẹ̀ ó gbọ́ ni. Bó bá jógi tó bá jógbẹ́ tó bá ti fojú ọ̀nà tá a jọ fẹsẹ̀ rìn, ọ̀nà kò gbèjì yẹn iná padà sẹ́yìn ni. Àwa ti kú ò lọ́mọdé tẹ́ àgbékọ́rùn lóko. Òun ni mo ṣe sọ fún ẹ pé a kúrò ní ẹni tí ọ̀pọ̀lọ́ rẹ̀ ó ṣẹ́gìrì sí. Bàbá ń wù ọ́, à ń wù ọ́ lórí pé ẹ̀sìn tó gbé dání kẹjọ mọ ẹ̀sìn tí ẹ bá réyàn méjì tán bá ń jà lórí ẹ̀sìn, àìgbọ́yé ẹ̀sìn wọ́n fi ń kọ́ àwọn ẹ̀dá tó kù ni. Bẹ́ẹ̀ bá rí ẹni tó mẹsẹ̀ fá, tó kì í, tó yìn, tó lọ́, tó wú ọ dáadáa, mami, ó kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni. Bó o bá sì rẹ́ni tó mú Bíbélì tó tú láti Genesis to Revelation, ó ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni. Ó ní ìdí àtìta. Tẹ́ ẹ bá wá rẹ́ni tẹ́ ẹ ń takora yín, ẹ fi ń kọ́ àwọn ẹ̀dá ká ẹ má bàa kùnà. Ìyẹn yàtọ̀. Ṣé ẹ rí pé ká máa sọ pé a fi owó wá ẹ̀mí ènìyàn? Àwọn tó fẹ́ owó wá ẹ̀mí èèyàn lọ́jọ́ kìíní àná, wọ́n ò mọ̀.
owó ẹ̀jẹ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n fi rà, òun sì pokùnso kẹ́yìn ni. Àìgbọ́ràn Sọ́ọ̀lù òun ló jẹ́ ó ṣègbè. Ọba Fáráò nílẹ̀ Íjíbítì tó máa ń bí wọ́n ṣègbè sínú òkun pupa ni. Ìwọ wá kówó olóòfẹ́ fi 200,000 wá ìpìlẹ̀ èèyàn láti pa. Lóòótọ́ àjẹké lánàá ọmọ kú lẹ́nì, ta ni o mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ. Àwa ríran a sì know what is going on. But mi ò sọ nǹkan kan ní pàpàtì nìyẹn. But your statement ló jẹ́ kí n dẹ́ ẹ lẹ́jọ́. Torí Bíbélì ní kí ẹnikẹ́ni kó má ṣe dá wa lẹ́jọ́. But your author of your statement lèmi fi ń ṣe ìdájọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. I want you to come out. Bó o bá sì láwọn ẹrú ikú tá máa ń dojú kọ ni ní Nàìjíríà tó ń sanwó fún ní a máa bọ̀. Ọmọọba ò rí bí ọmọọba ọlọ́bì kan, ọmọọba fún gbogbo ayé ni. Ṣùgbọ́n mọ̀nàmọ́ná tó ṣojú ọ̀run mọ̀nà. Ẹni bá láyà owó oòrùn. O ò ní ṣíjú wo kó má pojú ẹ dé. Wàá wò wàá pojú ẹ dé nítorí pé ogun ọ̀run gan máa gbà ẹ́ lójú. Gbọ́ ní tí mò ń sọ rèé. O ti dẹ́bọ rúbi. O bèrè ayé. Ta ni ayé gan? Ta ni ayé ń ṣe? Gbogbo olùgbọ́ mi, ẹni bá pe ayé fún ẹ lórúkọ Jésù, ayé á wò ó. Mo ní ẹni bá pawó fún ẹ, awó á wò ó. Ẹni bá pèjìlè ọ̀rọ̀ tó lóògbóhùn, ayé ò ní bèrè tó mọ̀ lọ́wọ́ ẹ ṣàmì o. Ohun tó mọ̀ táyé bá bèrè lọ́wọ́ ẹ, ẹni náà kó forí ẹ gbé. Ayé dúró, ènìyàn sì dùn. Mo ní odindi ẹ̀mí lẹ́ ayé kò lójú, ojú kan ṣoṣo láyé ní. Ayé lórí olójú lórí àtàrí. Ẹni bá ń gbọ́ program mi dáadáa, mo ti sọ several times, mo ti sọ ohun tí ayé ń jẹ́ fún yín. Ayé bímọ kan ṣoṣo, òun náà láàyè sì ń wá kiri. Ayé bó bá lówó lọ́wọ́ báyé bá ti gbé ẹ sókè, ayé á máa yẹ ọ́. Ayé á máa wò ọ́. Ìwọ láyé máa wò. Ọ̀kanlọ́mọ, ayé ti gbé ẹ dání tipẹ́tipẹ́. Ayé ń wò ọ́, ayé ń fẹ́ ẹ, ayé ń dùn mọ́ ọ. Òun fi ayé ṣe tó wù ọ́. Ṣùgbọ́n ayé wá wò pé ṣé ọmọ kan ṣoṣo tí mo bírè, ayé bá gbé ẹ sókè. Ìjọ ayé bá dẹ̀ gbéyàn sókè, tó bá ti rí ojú ayé, táyé ti mọ̀ pé kì í ṣọmọ òun. Ọjọ́ náà ló máa là á mọ́lẹ̀. Ayé ti là ẹ́ mọ́lẹ̀ báyìí Ọ̀kanlọ́mọ o. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ẹni ayé bá gbé ṣubú, ó ní bí Ọlọ́run ní òun ò bá bọ́ sí ní àlìkámọ̀, ìyẹn ni pé kó bọ́ sọ́run. Ó ní bàìbàì rẹ̀ láyé ò ní tán. Ṣé o ti mọ̀ pé ayé ti gbé ẹ ṣubú báyìí? O ti ṣe oṣó, o ti ṣe àjẹ́, o ti ṣe ẹrúgbà ọmọlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá, ilẹ̀ káàrọ̀ ojíire. O ti ṣe àwọn áńgẹ́lì. Torí pé ìsọ̀rọ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Ẹni tó rán èèyàn lọ, wọ́n tún wá lọ pa ọmọ kékeré lára ń bẹ̀. Ọ̀rọ̀ ni bí ọ̀pá bá ba gbogbo afọ̀hún, bọ́wọ́ bá bà yáàlù á tún tiẹ̀ látẹ̀yìn. Kòbàkòbà là ń làlù mọ́lẹ̀. Ayé rẹ̀ ò tún nítumọ̀ mọ́. Obìnrin ò ní róṣọ tiẹ̀ kó má tu, ó ṣèwọ̀. Gbọ́ mi dáadáa. Ǹjẹ́ ìwọ rẹ ni tó jí lóko tí ò fẹsẹ̀ kéni ni? Ogun ayé ti tẹ̀lé ẹ lẹ́yìn báyìí. Àbó mọ̀ ni, bójú kó wẹ̀yìn. Bó o bá fa tírà, o máa ń tán fi ṣe ni. Mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan, mo ní ṣégi ni. Kí ló ṣégi tí ò ṣégi? Bó o bá de tírà jù bẹ́ẹ̀ lọ́wọ́ ò ní fa màmá tírà. Bá sì fà á tẹ̀sí bí òye yẹn, ó ti rí. Tá bá fa màmá. Kò sì sí tírà àbí gbogbo ewé àti tó fẹ́ kà. Igi náà fi ṣe gbogbo ẹ̀. Wọ́n lọ gi ni. In tó fi ṣàlùwàlá omi ni. Kí ló ṣomi tí ò ṣomi? Áńgẹ́lì kankan ṣomi. A pè é ní sábátẹ́lì kùtáìlíàmà. Látẹ̀ní lọ, bó o bá fomi ṣàlùwàlá tó gbógun tèèyàn, ogun ọ̀run ti padà lẹ́yìn ẹ, yóò máa jó ẹ lára ni o. Bó o bá jókòó,
Òmìmì lórúkọ tí wọ́n ń pe ilẹ̀, Álímì lórúkọ tí wọ́n ń pe ilẹ̀. Ìjọba ti forí kanlẹ̀ báyìí, ilẹ̀ ń pe ẹ̀mí rẹ o. Ọ̀kanlọ́mọ, torí pé ó ti ṣẹ̀. Ekò ló kì í fẹnu tiẹ̀ balẹ̀ kílẹ̀ ó má lanu, ó ṣe wọ̀. Ó ti bọ́ sí ìhòòhò ayé. Ó mọ̀ pé wá wo oṣó, wá wo àjẹ́, wá wo abiyamọ tán pariwo lénìí nítorí ọ̀rọ̀ arákùnrin yẹn bí ẹ ṣe lo àtàkì ẹ̀ lóru. Ntó o bá fẹ́ fi wẹ̀ ẹ́, ó wá bọ́ta, ó ní bí ìwọ ṣe ṣe, báwọn ṣe mú Yàyà Gàmbàrí. Ṣé ẹbí Yàyà Gàmbàrí wọ́n á wọ ẹ̀ràn? Ẹbí Yàyà Gàmbàrí wọ́n á gbé ṣùbà fún ẹ. Ó ti ṣiṣẹ́ o, torí pé ṣiṣẹ́ báyìí ló máa ń bò bùkọ́ tó fi ń bá ìyá rẹ̀ sùn. Bẹ́ẹ̀ ni, ó ti ṣiṣẹ́. Gúnlágúnlá kan ò ní gúnlá kórìṣà. Ìjọ abájátare ẹnìkan kì í rí ìdì padà. Gbogbo tó kójọ ó máa fọwọ́ rẹ̀ dànù ni. Bẹ́ẹ̀ ni, tó bá wípé àtàrọ kì í dí tiẹ̀ láàbọ̀, ìjọ ó bá ti tú báyìí kò tún ṣe é dì pátá. Ṣé ó ti tán? Dáàdì tẹ́ ti tán, orí rẹ̀ ti dàrú. Ó mà pa àwọn èèyàn kan mèdè gbọ́, wọ́n sì mèdè fọ̀. Gbọ́, kò sí bí ilẹ̀ bá le tó, ìjọ Ekò ló bá fẹnu rẹ̀ sọlẹ̀, ó júbà ilẹ̀ nílẹ̀ alánú fún. Aláǹgbá ò ní yẹ́yin tiẹ̀ sórí ilẹ̀, awalẹ̀ akọ́sí ni. Gbogbo oró àti gbogbo tó wù kó jẹ láyé wàá bò mọ́lẹ̀ ni. Bálàǹgbá bá yẹ́yin tiẹ̀ tá a tún bò mọ́lẹ̀, àrá ní pẹ̀yìn aláǹgbá, ó ti gbàgbé ni. Wò ó, mi ì tí ráyè tiẹ̀ o. Mo wá gbé pẹ́ẹ́lí kaná pẹ̀lú rẹ ni. Mo wá gbé jà kaná ni, kájọ wò yá àjà. Látọjọ́ tá a ti wà lórí social media, ta ni bàbá ńlá ẹni tí ó ṣe ojú eégún mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Èmi ń bá yàn jà, ṣùgbọ́n ó ti ṣe yìí, ó dandan kó kàgbákò. Ìwọ lè dá egbò àdá ìjìnà, ó lè fa ìsàn síyàn lára. Ṣé ìwọ jọ́ lọ́run ni? Ó dẹ̀ sọ nínú ọ̀lọ̀ rẹ̀. Ó ní ṣé èèyàn kan jọ́ lọ́run tó lè fa ìsàn síyàn lára. Máa play ẹ̀ fún ẹ. Máa wá kàn sí máa play ẹ̀ fún ẹ. But ìwọ ò ṣe Ọlọ́run o. Ìwọ ti gbàgbé nínú ọ̀rọ̀ ẹ pé ó ti sọ pé èèyàn kan kì í ṣe Ọlọ́run tó lè fi àìsàn sí ènìyàn lára. Àbí? But why tó fi fa àìsàn síyàn lára? Why tó fi sọ pé ẹni bá yọ èèyàn kan but ó lè ṣe eléyìí tán, iná Ọlọ́run bẹ lórí ẹ báyìí o, torí pé gbogbo èèyàn láti dìde sí ẹ báyìí, torí pé o ò ní lọ o ò níbi tó ń lọ. Wo wá ń lọ ìbàjẹ́ ènìyàn kẹ̀ṣẹ́ kínní kan kẹ̀dáṣẹ́ Ọlọ́run dúró mò ń bọ̀ ń bẹ̀, mò ń bọ̀, màá rí sí, mò ń bọ̀. Many things téèyàn bá ń ṣe, many things. Ẹ̀yin méjèèjì yẹn ṣe wà ní ẹni tó máa tako yín. Ìyẹn kọ́ eléyìí kọ́ ni mo fẹ́ play, mò ń bọ̀, mo máa play tí mo fẹ́ play yẹn, o ni mo fẹ́ play. Torí ibi tó ti sọ pé èèyàn kan ń ṣàìsàn, ibẹ̀ mo fẹ́ béèrè. O ní èèyàn kan ń ṣàìsàn pé ó dùn mí, mi ì rí dáadáa. Mo fẹ́ wá fún ọ ni, mo fẹ́ kó o mọ̀ pé èèyàn tó bá sọ pé èèyàn kan ń ṣàìsàn, pé èèyàn kan ń ṣàìsàn, pé èèyàn kan ò lè fa àìsàn ṣèyàn kan ni mo fẹ́ rántí. Ṣùgbọ́n ìjà àfa àgbà ẹ̀sìn ṣèkírì dẹ̀ lè síta. Ìwòwé wà lọ́wọ́ mi o, màá bẹ póòsì ẹ̀, màá bẹ jù síta, màá bẹ kíni kan, ó sọ títí wọ́n lè padà gbé ìwòwé yẹn jáde. Tún ránṣẹ́. Bẹ́ẹ̀ni bàbá.
a ní ọ̀rẹ́ mi tó jẹ́ kírísítẹ́nì ó lọ sí máa wọ́n jù bàbá rẹ̀ pé. 419 but mi ti ṣetán ìjà tá a máa jà mo fẹ́ kájọ wò ó ní wo bọ̀ tó o bá wá dá mi lóhùn tó o bọ́ ọ̀ta pé wọ́n pàṣàmà fún ọ mi ò rí pé wọ́n pàṣàmà fún ọ kó o wá bọ́ ọ̀ta mo fẹ́ kó o bọ́ ọ̀ta ni kájọ wá wọnú ẹ̀ mo fẹ́ challenge ẹ bá mi ṣí ẹ lọ fún Ọ̀kanlọ́mọ kí lẹ́ ń pè Ọ̀kanlọ́mọ àfáà Ọ̀kanlọ́mọ ẹni èmi ọmọ ọba Abíọ́dún challenge ẹ wòlíì lèmi àfáà nìwọ ẹ jájọ kígbé pẹ́ẹ́lí kaná káwá wo ibi tá a jọ ń lọ káwájọ wo ọni tí Ọlọ́run káwájọ ká lọ gbé Èlíjà sọ pé ká lọ sórí òkè náà ká lọ wọ Ọlọ́run tí ń fi náà dáhùn àdúrà. ẹni náà fi ṣe ìdúró sínú ayé mi ó yẹ máa forí pé iṣẹ́ ibi yín ẹ máa jẹ́ ọ̀sọ̀kẹ̀dẹ̀ bá ti gbé ọ̀rẹ́ tó máa fi nà aládàkúrí sádà olórí ayé bàbá mi ìbùsọ̀rì yáyí máa bò sáyà kàkúrẹ́ rí màá rí báyà máa ṣe ìbú máa ká sàdé nù ó ti àdàbí oníṣẹ́ ibi ọwọ́ yín ti bọ́ bóyá ó ti bọ́ ti dẹ́yìn odi máa ṣe bóyá jẹ́ àdàbí àbímọ oníṣẹ́ ibi o àdàbí àbímọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ àdàbí àbímọ. àdàbí ló máa dá fún ẹ Ọ̀kanlọ́mọ tó o bá jẹ epo Sunday tó o lọ bá Sunday fún ààbò mò ń bọ̀ mbẹ́ o. ìdájọ́ dorí o. ìdájọ́ ti dorí ẹ Ọ̀kanlọ́mọ mo rẹ́dì fún ẹ. látọjọ́ tí mo ti wà lórí ìkànnì yìí mi ò gbé pẹ́ẹ́lí kaná pẹ̀lú èèyàn ṣùgbọ́n Ọ̀kanlọ́mọ ò ní sinmi. koríkojú omi kì í sinmi o àgàndè kì í sinmi ò ní sinmi lórúkọ Jésù ní tí mo kàn fẹ́ jẹ́ o gbọ́ nìyẹn. ó mọ tí wọ́n ń pè ládàbí ni ẹ lọ bèrè dáadáa ìwọ tó o ti rìn ìwọ tó o ti jẹ́ pé o ti tẹ̀ lábẹ́ Sunday ọmọ Adéyẹmọ ṣùgbọ́n torí pé orí pé ẹ̀rọ Sunday kẹ̀rì jáde bẹ́ẹ̀ bu ọ̀dà yín àná mo ti sọ fún yín bàbá yín àná mo tún rìpíìtì ẹ̀ lágége bàbá yín àná ó sì wà lórí sickness ẹ̀ báyìí ẹ̀ máa ń tó ṣe ó wà lọ́wọ́ mi ì tí fẹ́ sọ kankan pa ẹ̀ nù ẹ̀ṣẹ̀ yín gbogbo wèrè tẹ́ ẹ̀ ń ṣe káàkiri tẹ́ jẹ́ pé tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ ẹ̀ fẹ́ jẹ́ kọ́ ọmọ ológo dàgbà ẹni tó mú lọ Cairo tó lọ pa sọ́hùn ó wà ńlẹ̀ ọ̀hún náà sí ẹni yẹn sí torí àsàlátù tí yẹn ti ní ọmọlé kéwù ẹ̀ sí ni wo ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu o ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀yin ìka èèyàn wọ̀nyí ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu o tí èèyàn kan máa sọ fún yín pé àfa ẹlẹ́bọ kìnìkan I don't want to be hearing that from anybody because a lè gbèjà Ọlọ́run òtí wàtẹ́wù ó burú jáì tó bá ya pásítọ̀ ṣe kìnìkan ìtẹ̀yìn gan ṣe gan ló burú jù àìmọye ìyàwó oníyàwó tẹ́ ti gbàdánù bí wèrè tó ń sọ̀rọ̀ tó lọ jókòó sí Amẹ́ríkà ẹ̀yin náà lẹ́dẹ̀ ń jókòó síbẹ̀ tẹ́ ẹ bá yí àwọn èèyàn jẹ́ tẹ́ ẹ fi tíra gbowó lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ẹ ṣe wà ìkà tẹ́ bá ti ṣe àdódùn tẹ́ ti ṣe gbogbo ẹ̀ fáwọn èèyàn ẹ máa mọ àwọn obìnrin ẹ máa mọ àwọn ọmọ ìyàwó oníyàwó àwọn ọmọ ọlọ́mọ tán lọ sí Amẹ́ríkà tán lọ ṣiṣẹ́ orí wọn ẹ ní jẹ́ mọ̀dọ̀ ya wọn mọ́ ẹ ní jẹ́ mọ̀dọ̀ bàbá wọn mọ́ ẹ máa fẹ́ wọn ẹlẹ́ẹ̀fẹ́ wọn ẹ máa dé fìlà ẹ máa kógò sójú ẹ jókòó ọkùnrin a man for that matter ṣe iṣẹ́ orí ẹ ló ń ṣe lamẹ́ríkà tó ń kó how much is 200,000 how much is 200,000 àwọn wèrè gan àwọn asínwín wọ́n fún yín 200,000 ẹ lọ ń wọlé onílé ṣé ẹ̀rí pé ti ya wèrè ṣé ara tá à ń sọ náà nìyẹn and you are calling one Nigeria àyè sọ pé one Nigeria you are saying one Nigeria every day let's vote how much is it ẹ rí pé Nàìjíríà ti dàrú how much is tó bá fún yan $200 $200 is about 100 kìíní kan 58 naira 580 times 200
That is 116,000. 100,000, 116,000. See Nigeria, 200 naira Nigeria. Come $200 long, or the same 200. The Canada and just paper last. Look at the rates. But oh, you want only joko sibi. If not us, tí ó bá jẹ́ àwa tá ń pariwo, wọ́n ti parandíran ẹ̀ dànù. If not, we are shouting every day. We are shaking the table. Mélòó láyé wọ́n ti bàjẹ́ dànù. Look at them. Because of money. You stay on that place. You work, you live in successfully. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òkè òkun tẹ́ ń pariwo yẹn Nàìjíríà, tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà, ayé yín ò ní dáa. Because you are living comfortable. There's a security. Ààbò wà lórí yín. Ẹ ń jẹun, ẹ ń mu, ẹ ń sùn, ẹ ń gbé ìgbé ayé tuntun. Tẹ́ bá wá sọ, ẹ má bínú, màá send $100 sí ẹ. Má bínú, màá send $50 sí ẹ. Can you? Láti jọ́ tí ìwọ ti wà ńbẹ̀ tó ń pariwo wọ́n Nàìjíríà. Ṣé o ti send 1 million sẹ́bí ẹ̀rí kan fi jẹun? Orí ẹ ti dàrú. Àwọn àfáà tẹ́ ń kó káàkiri wọ̀nyí. Àwọn àfáà tí wọ́n support yín. Àwọn wèrè tán gba 200,000 lọ́wọ́ yín. Tán support yín káàkiri. Ẹ rí pé tí ń ya wèrè. How much is 200,000? Go and work hard. Lọ ṣiṣẹ́. Review that money. Má gbogbo ẹ̀mí èèyàn. Torí ìparun ni ìwọ gan ló fẹ́ parun. Ìwọ gan ló ń lọ kó ìparun. Look at Buhari said it yesterday. Buhari ti sọ pé ẹ̀yin tẹ́ ń pààyàn, tẹ́ ń sọ pé Allahu Akbar. Ó lọ lórí burúkú ni ìyẹn ò sí nínú ẹ̀sìn Mùsùlùmí. Look at this olórí burúkú now, and you call yourself Muslim. Ṣé ti rí pé ìwọ gangan ni ló yẹ kí Buhari kọ́kọ́ lọ pa? Because irú ẹ̀yin wọ̀nyí lẹ́ ń support Boko Haram kò dẹ̀ ní dáa fún yín. Ẹ̀yin lẹ́ ń support bandits. Ẹ̀yin lẹ́ ń support àwọn Fúlàní kẹ́ wá máa pa wá málékẹ́ máa lè máa rówó. This is the first suspect. You are coming to Nigeria. We are here for you. Don't worry. Àwa ò kidnap ẹ. Mú ẹ ṣe kankan. But ntí ó nà ẹ́ yóò nà ẹ́. Àlùjànnú á dìde á nà ẹ́. Inú yàrá ẹ̀ á máa nà ẹ́ wà á máa pariwo. I know you will shout. I believe in God. Pé ò ní bọ́ sínú àìsàn yẹn. Pé ò ní bọ́ sínú ipò bọ́n ṣe ṣe ọmọ kékeré yẹn. Wọ́n ṣe wúndọ̀ àwọn ọmọ yẹn pé wọn ò ní wúndọ̀ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ pé ò ní Bíbélì sọ nínú ìwé Àìsáyà ó ní ó sọ pé èmi ò kì yóò di opó èmi kì yóò rí kú ọmọ ó ní ṣùgbọ́n nísinsìnyí àwọn kan wọn yóò dé bá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò di opó yóò sì rí kú ọmọ torí pé ẹ ti pa wọ́n lára àwọn ọmọ yẹn lára ẹ ṣọ́ọ̀kì wọn ẹ jẹ́ kí àwọn èèyàn lọ àtáàkì wọn lóru people will attack you. Ìgbà tán bà mọ́tò mi jẹ́ tán ṣe gbogbo nǹkan mo gbà fọ́lọ́run pé ibi tí mò ń rìn ni and I will be a conqueror and I will be a winner. I'm not relent. Ẹ tún lọ mélòó mi ẹ fẹ́ máa ṣèkì wa one by one àṣẹ ìwọ ló wà ńbẹ̀ mo ti sọ fún yín mo ní àṣírí yín á máa tú. We will look it at tomorrow. Tinubu will tell you that he will support you. Tinubu máa sọ fún ẹ pé òun ò rán ẹ ní gbogbo ètò ìṣe. Bí kí bá ń bẹ lẹ́yìn ìkùlé ẹ̀ tó ń gbogbo owó tó ń ké ó mọ ibi tó ń ké sí torí Bíbélì sọ pé gbogbo tó ń dún mọ̀húnú tó bá fẹ́ panijẹ kó panijẹ tí yóò bá ní panijẹ kó yé dún mọ́ kó shut up. Tó o bá wá lè jáde fún wa ọmọ àlè ní ẹ Okanlomo. Bó o bá lè jáde olórí burúkú ní ẹ ò ṣàfà. Bó o bá lè sọ pé Àlùkùránì ẹ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin bó ṣùọ̀ fún ẹ gbé jáde kó wá dé mi ọmọ ọba Abíọ́dún lóhùn. I'm ready for you. Ṣé ẹni tẹ́yìn Bíbélì sọ pé ọmọ ègbé kò ní sẹ̀mọ́ wọ ègbé torí wọ́n yóò ṣègbè torí tá a bá fọwọ́ rara wa lórí mà pé we know what we are doing. Kì í tún ṣèmi nìkan ló máa bá ẹ fà á. We are many. A pọ̀ níye o. Kì í ṣe bí tòkùnkùn. Ìmọ́lẹ̀ nítorí Bíbélì sọ pé ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó tí òkùnkùn ò lè borí ẹ̀. Wo, this is water. Bí ò bá sómi lára rẹ lókù. Bí ò bá sí ẹ̀jẹ̀ lára rẹ lókù. Wọ́n ní omi ò ní wọnú ẹ̀yìn yín kí ti ara rẹ̀ ó má sun.
tààrẹ á sùn dànù. Òjò láyé ń dá dúró, wọn kì í dá ìrì dúró. A ò ní fàdá ṣọ́gẹ̀dẹ̀ kó gé ojí ara rẹ̀ ó máa yọ. A ò ní ṣá ẹ̀dá láyé kó jí ara ẹ̀ ó máa yọ. Ojí ara ẹ̀ máa yọ o. Ó di dandan. Wàá sùn dànù ni. Òkú ò ní kú kómi ara ẹ̀ ó máa dálẹ̀. Láì kàbẹ́rẹ́ bọ̀ á máa sùn lẹ̀ ni. O ò tí ì mọ̀ kankan. Bí olùgbàlà ò bá sùn kò yín mí. Owó ayé ò lè bà wá. Ìwọ tó ń rà mí ń ṣe ni mò ń bá wí. Mo ní ọwọ́ ọ̀ṣọ́ owó àjẹ́ ò ní bà ọ́. Ọwọ́ ẹlẹ́bọ lóògùn ò ní bà ọ́. Ọwọ́ adáhunṣe ò ní bà ọ́. Ìpìnlẹ̀ mọ́ òkùnkùn lórí ayé rẹ mo ní kó dòfo. Gbọ́ ẹ̀yin òṣìkà ẹ jáwọ́ mẹ́. Èyí tó bá tún kù tẹ́ ẹ tún ṣiṣẹ́ ibi ẹ mọ̀ jáwọ́. Torí pé ọlọ́jọ́ ti dé láti ṣẹ̀san ẹnukúlùkù. Ó ní a ó ṣe ìdájọ́ rẹ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ ti rí. Tó o bá ṣèkà tètè kú òun bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí because o ò lè rí good muslim. Mo ní àáfàá lọ́rẹ̀ẹ́, mo ní ìmáàmù lọ́rẹ̀ẹ́, mo ní àwọn àáfàá ńláńlá lọ́rẹ̀ẹ́. When we are sitting down together and doing many things together, a dẹ̀ ń gbọ́rọ̀ ara wa yé. Wọ́n ò wò pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, mo rò pé mo jẹ́ pastor. Wọ́n máa ní dáàdì mọ́ dẹ̀ ní dáàdì o, a dẹ̀ jókòó tira wa, a dẹ̀ lára wa lọ́yẹ̀. Why people have been fighting for wrong thing? Nígbà míì òmùgọ̀ á máa sọ̀rọ̀ òmùgọ̀. Fúlàní sọ̀rọ̀ lánàá. Ètò jẹ́ Buhari. Ó ní people have been instructing me because of the politician people. Ó ní ẹ̀yin lẹ́dẹ̀ wá ń bẹ̀. Ó ní màá bójú yín jẹ́. Ó dẹ̀ ti fẹ́ bójú yín jẹ́ náà nìyẹn. Ojú yín máa bàjẹ́. Ojú yín ò ní bàjẹ́. Ó ní màá pa mẹ́tàlá sí yín lára. Ṣé ẹ rò pé sójà ni ó fi pa yín ni? Fúlàní ló fẹ́ fi dojú ogun kọ yín. Ẹ tí mọ̀ kankan. Fúlàní ni ó fi dojú ogun kọ yín. Ó ti lọ kó wọn wá. Ṣebí ẹ ń béèrè pé ẹlẹ́ẹ̀ni lo foreign soldier. Ẹ nílò outside country soldier kó wá fight fún yín. Ó dẹ̀ ní ẹ má ṣòro, ẹ má lọ kó Amẹ́ríkà, ẹ má lọ kó. Àwọn Nìjẹ́ wà ńlẹ̀, àwọn Fúlàní wà ńlẹ̀ tó ń kó bọ̀ wá báyìí. Ó dẹ̀ ti lọ kó wọn wọlé, ẹ mọ̀ sára. Ó ní màá pààrọ̀ gbogbo ẹ̀yin DSS, ẹ̀yin sójà tẹ́ ẹ sọ pé ẹ̀ mọ̀ṣẹ́ yín ṣẹ́ Fúlàní àwa gbaṣẹ́ yín, àwa máa yìn yín kòbàkòbà. Wèrè Ọ̀kanlọ́mọ ò dẹ̀ máa bọ̀ Nàìjíríà kó wá gbébọn. Didirin òpònú. And you too, you said something about Boko Haram, àbí? Àbó ti gbàgbé ní last year 2021. Ìwọ náà sọ̀rọ̀ lórí Boko Haram ìgbà yẹn ó sì sọ̀rọ̀ gidi, àbí? But nísìnyí o ti join Ayakila. Àbí? Má worry. Ayakila tó dẹ̀ join yẹn o ló máa pa ẹ́ o. Ayakila tó join yẹn ṣó mọ̀ pé àwa ò polówó ẹ. Let me tell you something. A ò sí nínú àwọn tó ń polówó ẹ. I'm not among because when I'm there tí mò ń play fídíò ẹ, tí mò ń play tó ń ṣe yẹn, mò ń polówó ẹ ni, mò ń jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ sí ni, but I don't want everybody to know you. Ogun ọ̀run máa run ẹ́. Ó ṣú ọ̀bàjẹ́. Wo kí n tó lọ òkun, kí n tó lọ ọ̀sà, kí n tó wá gorí òkè méje torí ẹ, ayé ẹ ti dàrú. Kí má ṣe wá sọ pé mo fẹ́ febi para mi torí ọ̀rọ̀ rẹ. Torí n tó ṣe fún yàyà ọmọ Gàmbàrí, Ọlọ́run á gbẹ̀san ẹ̀ lára ẹ̀ o. Ọlọ́jọ́ ìní á jẹ́ gbẹ̀san ẹ̀ lára ẹ̀. Olóru á gbẹ̀san ẹ̀ lára ẹ̀. Ọlọ́sàn àgbà, ìrọ̀lẹ́ àgbà, bí torí pé a ti ṣèbà ọ̀sán, a ṣèbà òru, a ṣèbà ìmọ́jú, a ṣèbà ìyálẹ̀ta. Tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo mẹ́rẹ̀ẹ̀rin á ṣèdájọ́ lé ẹ lórí. Torí ìyá rẹ̀ ó gbóyún rẹ̀ nínú òjò, ó gbé nínú ẹ̀rùn, ó gbé nínú ọ̀dálẹ̀, ó sì ṣe kíni, ó gbé ní ìgbà ọ̀gẹ̀nẹ̀tẹ̀. Jẹ́ kí n sọ fún ẹ, kò sí nínú oṣù mẹ́sàn-án tí ìyá rẹ̀ fi gbóyún ẹ bí ò bá gbé nígbà òjò nínú ẹ. Ẹ̀rùn máa dé nínú ẹ, bẹ́ẹ̀rùn ò dé nínú ẹ, ọ̀gìnìtì á wà nínú ẹ. Ṣó tán? Òtútù ayé ti bẹ̀rẹ̀ sí mú ẹ báyìí. Ìwọ ló béèrè o. Ọ̀kanlọ́mọ, ìwọ ló béèrè o. Àwọn ayé dẹ̀ ti dẹ́ ẹ lóhùn. Wo odindi ọdún 5 ni mo fọ́ lójú. O ti bọ́ sínú òkùnkùn ayé o. Kó gbọ́ dáadáa. Torí pé èmi ń ṣe wòlíì tí ń jẹ̀jẹ̀ kú jẹ. Tó bá yẹ pé àwọn tó lè wá gbowó fún ló kù. Bọ̀ tí mi bá gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pé à ń fi ìpọ́njú kọ́lọ́run wo ọjọ́ tí DSS tẹ́tí àgàsì sí mi lójú. Kọ́lọ́run wo ọjọ́ tí kò sí jíjẹ tí kò sí mímu lágejù. Ibi ayé ti bẹ̀rẹ̀ sí pa ẹ́ o. Kọ́lọ́run wo ọjọ́ àti àkókò ìpọ́njú tí ó ṣẹlẹ̀
ní ọjọ́ kejì nínú ọjọ́ yẹn tí wọ́n lọ lé Sunday ọmọ Adéyẹmọ tán lọ pa Àdògán tán pa Àfà, ìpọ́njú ti wọnú ayé ẹ o. ìpaná bá ṣe pa wọ́n yìí náà ṣe máa pa wọ́n náà ní fanáfanṣu tán máa fẹ̀jẹ̀ rẹ̀ yí lẹ̀. wo ìbànújẹ́ tí ayé bọ́ sí nígbà tí wọ́n kó àwọn ènìyàn yẹn tán kó wọn lọ tán wọn lédè kí àtàwọn gbogbo àwọn yẹn tán lọ ń jẹ ìjẹ ìrìnrìn tán wọn ẹlẹ́ran wọn ń jẹ gungun ẹran tán bẹ̀rẹ̀ sí fún wọn ní kẹ́míkà jẹ. Ọlọ́run á wo gbogbo ọjọ́ yẹn á fi ṣèdájọ́ ibi fún ẹ. lọ́nàwó ẹ o ìwọ lówó àwa lọ́lọ́run nítorí pé ṣèkàṣèkà iye ṣèkà mọ́ torí ẹ̀yìn ọ̀la. àìmọ̀ bó ṣe wà bí olórí burúkú ẹ̀ ṣe wà ẹ́ ó lè jẹ́ inú lásán ló fi sọ̀sọ́kúsọ o ṣùgbọ́n nípa ẹsẹ̀ ẹnu rẹ lọ́lọ́run ó ṣe dájọ́ ẹ̀. I know and I know ó halẹ̀ lásán ni ayé dẹ̀ ti ń dúró de ọ̀rọ̀ ẹnu ẹ̀. jẹ́ sọ̀tọ̀ kékeré kan fún ẹ nítorí olórí ibú ẹ tó kọ̀ èèyàn kan ní ó bá ní wo ìyá alágbájá tó bá dìwò yóò làwọn ò fojú rẹ rí mọ̀ bó ẹ̀yin òbí ẹ máa gbọ́ o ó ní kí ló ṣe fún mi wàá fẹ́ dọ̀run bọ̀ ó bá kú o àwọn kan ìyá alágbájá dẹ̀ ti ṣe àwọn kan tẹ́lẹ̀ àwọn ìyá alágbájá bá lọ kọ́ sílùú ìyá alágbájá wọ́n bá pa ìyá alágbájá kékeré lókùnkùn dọ̀run bọ̀ lóòótọ́ gbàlẹ̀ mọ́ gbogbo ayé bá pè tí ìyá alágbájá wọ́n bá lé ìyá alágbájá kúrò nílùú torí pé ó fẹ́ pa obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn torí èmi máa tú iṣu data ọlẹ́kọ̀ọ̀kọ̀ fún ẹ lóòótọ́ ló sọ pé ó fẹ́ fi 200,000 tó fẹ́ lọ fi attack ṣùgbọ́n nínú ìwádìí tí mo ṣe àti ogun ọ̀run sọ fún mi owó rẹ ò tí ránṣẹ́ ṣùgbọ́n tí mo fi wá bẹ́ ẹjà tí mo dẹ̀ fi challenge yẹn ni pé ọ̀rọ̀ Yàyà Gàmbàrí tí wọ́n náà dẹ̀ ti ṣépè tó ní àwọn tó ń bú wòlíì náà ń bú àfáà ẹ tó ń sọ pé àìsàn ń bẹ lára ẹ kọ́lọ́run ṣèdájọ́ fún Ọlọ́run á ṣèdájọ́ fún wọn náà o torí pé bó o bá mọ̀ ń pa àìsàn Yàyà Gàmbàrí bó o sì mọ̀ ń pa rẹ̀ ogun ọ̀run á gbógun tiẹ̀ torí pé Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká lè tí ò ti tọ́ mú. I'm not saying kó gbọ́ mi dáadáa màá ń là á pé lóòótọ́ ìwọ lo àtáàkì ní ìsọ̀bẹ́ but torí pé o sọ̀rọ̀ yẹn jáde lẹ́nu rẹ ni lógun ọ̀run máa gbógun tiẹ̀ torí àwọn tán ti ń wá ẹni yẹn ti pẹ́ náà ń lo opportunity ọ̀rọ̀ ẹ lọ àtáàkì ẹlẹ́dàá àti wákàtí ọjọ́ náà ìṣẹ́jú náà yóò mú ìpọ́njú bẹ́ẹ̀ o kó wo kìjokìjo táwọn èèyàn sá lálẹ́ náà àti dájí làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń pè mí ọmọọba 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 mo ní ẹni tẹ́ ẹ̀ ń sọ yìí mi ì tí ì gbọ́ nǹkan kan ibi nípa ẹ̀ àwa ṣẹ̀ dé láti orí òkè mi àwọn ọmọ mi ti ń sunkún ṣé kìí ṣe pé wọ́n ti pa iye pé wọ́n ti ṣe báyìí Ọlọ́run á wo ọlá ẹkún àwọn àgbàlagbà yẹn Ọ̀kanlọ́mọ Ọlọ́run ò lè pín ẹni rẹ mọ́ torí pé o fi ẹnu ẹ o fi ra ibi fún ènìyàn ibi náà dẹ̀ ṣẹlẹ̀ èmi náà wá fi ẹnu tèmi náà ra ibi fún ẹ ibi ló máa bẹ́ẹ̀ àdàbí bó o bá fi ènìyàn rí pé wọ́n ro àìsàn ro ẹnìkan tó o bá kọ́ ọ́ kí wọ́n wá wò ṣùṣù ọ̀rọ̀ ẹnu ẹni mo fi ṣèdájọ́ fún ẹ o torí ó ní gbogbo àwọn tán robiro ó ní àìsàn ò lè ṣe èèyàn èèyàn ò lè fa àìsàn ṣe èèyàn but ó lè fi wọ́n sọ pé ẹ lọ́wọ́ lára àwọn program ẹ̀ wà mẹ́ I don't want to play it ó ní èèyàn kan ò lè fa àìsàn ṣe èèyàn but wọ́n lè fi àìsàn ṣe Yàyà ọmọ Gàmbàrí ó lè sanwó ẹ̀mí ẹ̀ ayé ò tún dáa mọ́ o tọ́lọ́jọ́ tí aláàárọ̀ bá ní kó dáa fún ẹ ta lọ́sàn-án máa ní kó gbọ́dọ̀ dáa fún ẹ tọ́lọ́sàn bá ní kó dáa fún ẹ ta lálẹ́ ní kó orí rẹ burú bẹ́ẹ̀ ló máa rí o èmi ìfihàn rẹ ṣùgbọ́n àyàfi tó o bá bọ́ọ̀ta tó o wá apologize tó o bá wá túbà á jọ wọnú ṣòkòtò kan náà mi ì tí ì ṣe program fún ẹ o
mo ṣe ń ṣe kíni mo ṣe ń ṣe rìhásà pẹ̀lú ẹni mo ṣe kíni Prince Saheed Ademola Eletu Daddy ẹ̀ka alẹ́ o, God bless you sir. mo ń ṣe rìhásà pẹ̀lú ẹni mo ń ṣe rìhásà pẹ̀lú ẹni torí pé àwọn alálẹ̀ máa dìde sí ẹ, àwọn ọlọ́jọ́ máa dìde sí ẹ, àwọn tí ń bọ ọ̀sán máa dìde sí ẹ, àwọn tí ń bọ òòrùn máa dìde sí ẹ, àwọn tán jókòó tí wọn kì í rí ta tí wọn kì í rí ọ̀run wọn á ṣe kí ni wọn á dìde sí ẹ. mélòó lára ẹ ìwọ wá ń pe ayé fún ènìyàn? ṣé ìwọ mọ ní táyé gbé? ayé ti gbé ẹ lọ́wọ́, ti jàn ẹ́ mọ́lẹ̀ báyìí. mi ni mo sọ bẹ́ẹ̀, ẹran ni mò ń gbá mi ìgbé egungun torí pé orí ẹ ló fi béèrè. wọ́n ní bí àrígi bá Yorùbá ló sọ bẹ́ẹ̀, ó ní bí àrígi ṣẹ́gi bá ṣẹ́gi ẹ̀ orí ara rẹ̀ ní í sẹ́lẹ̀, bí ògbìgbó bá di ẹrú tiẹ̀ orí ara rẹ̀ ló dì í sí. gbogbo ohun tó wù kó máa sà orí ara ẹ ló máa sà sí o. ohun tó wá dẹ̀ sún mi ni pé you didn't have nothing. gbogbo ẹni tẹ́ ń wò yìí ó fúyẹ́ bíi pépà, ó fúyẹ́ bíi omi inú ọ̀rá tá a máa fa abẹ́rẹ́ gún tí ó jò dànù. n tó kà sún mi lọ́rọ̀ ẹ̀ nìyẹn. o mọ tí wọ́n ń pè ní ẹ̀fì ni, ṣé o mọ bẹ́ẹ̀? o mọ tán pè lẹ́fì? ókè jẹ́ tún mú mi fún ẹ. tó o bá mọ tí wọ́n ń pè ní ẹ̀fì, bóyá èdè mi mo dẹ̀ fi pè é tó o gbọ́n Yorùbá, àwọn kan máa ṣe kinní yẹn sí di yanrin yẹn, o mọ fíìdì tá máa ń pè fíìdì yẹn, àwọn ọmọ kéékèèké máa ń wu láyé àgbà nígbà tá a wà ní kékeré, wọ́n á mọ yẹ̀pẹ̀ kúrò, wọ́n á máa ìgbà ẹ̀rùn, wọ́n á máa fi orí ẹ̀ wọ́n á lọ fọ̀, wọ́n á máa fi ṣe irun bèbí nígbà náà. ayé àtijọ́ kò tí ì sí bèbí onírun tán ń gbé wá láyé tó di bèbí tọ́ yìí sìn. bèbí fíìdì yanrin yẹn wọ́n máa lọ mu, wọ́n máa wú báyìí, wọ́n máa wú fíìdì yẹn, wọ́n máa gbọ̀n wọ́n tó bá fi irun yẹn wọ́n á fọ̀ orí ẹ̀ tó ti ṣe bí gbòǹgbò ẹ̀ yẹn, wọ́n á bẹ̀rẹ̀ sí kíni wọ́n á máa dì ẹ́ ọmọ kéékèèké, wọ́n máa fi rọ́bà wọ́n máa fi dì í nígbà iná, wọ́n máa pọ̀n sẹ́yìn. fíìdì náà pé o wọ́n bá fi ẹ̀ẹ́ta kéèjì sí àyàn yẹn, wọ́n á wá fì í, wọ́n bá ti fì í wọ́n wú ayé rẹ̀ tí gbòǹgbò nìyẹn o. yàyà wọ́n ló mewé wọ́n ló megbò èmi kúkú rẹ́rìn torí ngbà òbú Sunday Igboho ngbà náà mo kà rẹ́rìn ni. but bí egbò mi ò mọ̀ bóyá egbò ń bẹ lẹ́sẹ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn kan sọ fún mi lọ́sàn-án nígbà mo sọ̀rọ̀ ẹ̀, wọ́n ní egbò ọ̀dájì náà bẹ tẹ́dù ọ̀dájì náà bá ń bẹ lẹ́sẹ̀ rẹ̀, yàyà kó tẹ́tí wá gbọ́ mi, mo fẹ́ fún ẹ ní solution. lọ bẹ́ ewé ọ̀gẹ̀dẹ̀ abẹ́sọ̀nù torí ń dọ̀gẹ̀rí ọ̀gẹ̀dẹ̀, ewé ọ̀gẹ̀dẹ̀ bẹ́ ètò bá gbó dáadáa, ewé ẹ̀ tíìkì yẹn ya ewé ẹ̀ kú gé níbi orí kó wá kú ibi ìdí ẹ̀. ewé ọ̀gẹ̀dẹ̀ ṣé o mọ ewé ọ̀gẹ̀dẹ̀? wàá lọ bẹ́ ọ̀gẹ̀dẹ̀ tó gbó, èyí tó lọ́mọ lórí ni o, tó ti so ṣùgbọ́n tọ́mọ yẹn ò tí ì gbó, abẹ́sọ̀nù lórí bẹ́sọ̀rí ọ̀gẹ̀dẹ̀. gbogbo ẹni tó ta ẹ lọ́fà àdá ìjìnà wo fẹ́ pa wọ́n dànù, torí èmi máa fún ẹ ń ṣẹ̀yẹn, tó o bá ní máa fún ẹ lálẹ́ yìí. yàyà ìwọ ni mo fẹ́ fún o, ẹ ń bá gbèrú ẹ tó bá dánwò tó bá kọjú ẹ̀ sọ́mọ ẹnìkejì ilẹ̀ alánú gbé mi. ṣùgbọ́n yàyà gbọ́ kó o gbọ́ dáadáa, ntẹ́sẹ̀ rẹ máa fi san ni mo fẹ́ sọ fún ẹ yẹn. wàá bẹ́ ọ̀gẹ̀dẹ̀, wàá lọ ra àdá tó mú, ìwọ fúnra ẹ ní kó o bẹ́ o, wàá wá bẹ́ fẹ́. sórí omi tó bá jò ń bẹ̀, wàá lọ wá cotton wool, òwú, kì í wá ṣe cotton wool òyìnbó, òwú Yorùbá tá ń yọ kóró nínú ẹ̀. wọn ò ní já, wọ́n ní takẹ̀ṣẹ́ ló máa ń ṣe láwùjọ àwọn òwú. wo ó tí ì mọ̀ kankan wọ̀ kọ́ lọ́mọ, ẹ ò mẹ́tò kàn ó ti kàgbákò. wọ́n ní takẹ̀ṣẹ́ ló máa ń ṣe láwùjọ òwú, àbó mọ̀ ni ó mọ ìwú tó ń pè lákẹ̀ṣẹ́, òwú pupa òwú funfun wà, ewé rẹ̀ wọ́n máa ń gbó. wàá lọ wá orú òwú yẹn ni tí mo kà bá débẹ̀ nìyẹn, wàá yọ kóró ẹ̀, wọ́n á yọ bẹ́ẹ̀ yọ kóró ẹ̀, wàá wá ṣé bàǹtì tó o bá ti gbé lé ojú bí tó gé, omi tó sun lójú ibẹ̀ yẹn ló máa fi gbà. wàá ṣe kínni lórí egbò ẹni bíbi tégbò yẹn wà, wàá dì í mọ́ látàárọ̀ dalẹ́, àárọ̀ kùtùkùtù kóòrùn ó tó dátàrí, ìyẹn ni pé kí 12 ó tó lù ní kó o lọ bẹ́. tó bá ti bẹ́
wàá wá èmi lẹ́wọ̀n á ti gbó òwú yẹn lẹ́wọ̀n á ti bẹ báyìí wàá dẹ̀ fi òwú yẹn wàá fi di ojú bẹ̀ bó bá jẹ́ oṣó ló ta ẹ́ bó bá jẹ́ àjẹ́ ni bó bá jẹ́ àfáà bó bá jẹ́ pásítọ̀ bó bá jẹ́ àwọn àgbà tí wọ́n pera wọn lágbà ayé wọ́n á fi ẹ́ lẹ̀ torí pé àbẹ́sọnù torí ọ̀gẹ̀dẹ̀ ó ní bẹ́gẹ̀dẹ̀ lórí tó bá dìrọ̀lẹ́ á tún yọ padà ni òun ló yẹ gbó àdá ìjìnà fi ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ èmi náà ni èmi ọmọ ọba ni o ò tí ì mọ̀ kankan wo Ọ̀kanlọ́mọ mo ṣe ẹni tó kọ́kọ́ ta lọ́fà mo fẹ́ wòsàn kí n wá tó wá padà wá bá ọ ó sọ ayé gbọ́ bó o bá lọ sàlẹ̀ odò lọ bá Yemọja àmọ́ ẹni tó ń jẹ́ ọmọ ọba o èmi bí ọdún ọmọ fún mi ni bó o bá lọ wò mí jígì mo máa dá ẹ lóhùn bó o pè mí lórí ta mẹ́rìndínlógún máa dá ẹ lóhùn bó o bá gbẹ́ pẹ̀rẹ̀ kalẹ̀ kó o bọ́ ṣe ń pè mí dáadáa kó o bá lè gbọ́ jẹ́ kí n sọ fún ẹ wàá lọ wọ́ ìjáde apẹ̀rẹ̀ wọ́n ní abágbálẹ̀ abágbàta àtàn la máa ń darí rẹ̀ sí wàá lọ sórí àtàn wàá lọ gbájákò apẹ̀rẹ̀ wàá gbé lọ sórí ta mẹ́rin wàá jókòó sínú ẹ̀ wàá bomi sórí wàá pé bí ọdún ọmọ fún mi màá jáde sí ẹ lódindi bí mi ìbá jáde sí ẹ mi ṣe bàbá mi kọ́ ló bí mi àjọ wa wọ̀jà tẹ́ o bá wá dá mi ń bẹ̀ o dá mi nìyẹn bó o bá dá mi wo bó o bá dá mi lójú ìjà Ọ̀kanlọ́mọ ikú gbé ẹ̀mí o torí pé ẹni bá ní kí ẹnìkan ó ṣe òun la máa ṣe é wọ̀n irú èèyàn tí mo jẹ́ ni mò ń sọ fún ẹ yẹn èmi ò ní kankan ṣùgbọ́n mo ní Kristi olùpilẹ̀ṣẹ̀ ọgbọ́n mi èmi á máa sọ bẹ́ẹ̀ torí pé wọ́n ní ọkàn wòlíì á máa le bíi ti kìnìún bó o bá fẹ́ rí mi bó o bá fẹ́ mọ̀ mí gbọ́ dáadáa ẹ̀yin tẹ́ ẹ ti ń wá mi tẹ́ ẹ bá fẹ́ mọ̀ mí tẹ́ ẹ fẹ́ mọ̀ ṣèbẹ́ ẹ máa ń wádìí agbára èèyàn ní tẹ́ ẹ fi ń wádìí agbára mi mo ti sọ fún yín ẹ o. ẹ tí mọ̀ kankan mo sọ fún yín ní mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ni wo èmi ìjàngbọ̀n bí ọdún ẹ tí mọ̀ mi ìjàngbọ̀n bí ọdún èmi ànámọ́nádíé lákòókò yìí ẹ máa jẹ gbani ní ìmọ̀ pé orí social media yìí máa ń gbóná báyìí mi mọ̀ pé ó máa ń gbóná báyìí mo rò pé bóyá ẹ kà ń fi ṣe rìáísà ni kéèyàn ká máa wá bí kẹ̀kà kádẹ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn ká máa fi kọ́gbọ́n ká máa tó àwọn èèyàn kúrò nínú ìgbèkùn ó mọ̀ pé ṣùgbọ́n mi wá mọ̀ pé kẹ́ máa gbẹ̀mí èèyàn lè wá fẹ́ bíbá yìí la wà mí lẹ́jọ́ kan tí kan náà wá òyìn náà ti forí gbé tiẹ̀ o torí pé fọ́jú là á fọ́jú tán àfọ́fọ́ tán báyìí wàhálà ló máa ń dálẹ̀ ojú tẹ́ ẹ̀fọ́ tán yẹn tí kò ti dá wàhálà lẹ̀ sí yín lọ́rùn. mami máa tẹ lọ́ọ̀fù máa tẹ láìkì tẹ lọ́ọ̀fù tẹ láìkì àbáyé ti dúfà àgádágodo sí ẹ lọ́wọ́ gbogbo ọkàn tó ń gbọ́ mi àgádágodo ayé lórí rẹ ó yá ó ṣí gbó jẹ́ mú mi sí ayé ẹ mo ti bá ẹ mú mi sórí ayé ẹ o. Ntí ò yé ẹ nìyẹn omi ní poró ná òjò kàtàkàtà ní poró ọ̀gbẹlẹ̀ ìyàwó mi á ní bàbá yìí ti tún bẹ̀rẹ̀ lálẹ́ yìí yóò dára fún ẹ wàrà àdúgbàjáre máa ń di ya admin ibo ló sá lọ ẹ̀rù ti bẹ̀rẹ̀ wọ náà ti sá dànù ọmọ ọba náà ni àtàrí àjànàkú ni èè ṣe ru ọmọdé bí ṣégi bá ṣẹ́gi ẹ̀ òkèké ẹ̀ ló máa ń lékè orí igi ẹ̀ ló máa wà ńbo bá lè ní la máa mú ọ̀la la máa mú ẹni la fi pèpùrọ̀ ọjọ́ ọ̀nà bẹ́ẹ̀ bá ṣe ju bẹ́ẹ̀ lọ ní tó kà fi dùn mí ní fún ẹni pé àkókò ààwẹ̀ la wà máa ń ronú ẹ̀ pé àkókò ààwẹ̀ mo rò ó dáadáa lọ́sàn-án mo ló máa ṣe o àkókò ààwẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mo ní òwú yẹn wàá dì í mẹ́sẹ̀ wàá mú ewé ọ̀gẹ̀dẹ̀ tí mo ní oge yẹn wàá ṣàbáyé jẹ́ kọ́ ẹ dáadáa báwo ni wọ́n ṣe ṣe o ní sì léwé ọ̀gẹ̀dẹ̀ àbá lọ gé ewé ọ̀gẹ̀dẹ̀ wá ok ẹ jẹ́ ká ṣe ṣàǹpù. wọ́n sọ pé ewé ọ̀gẹ̀dẹ̀ lélẹ́yìí o bí bọ́ọ̀sì ṣe rí wọ́n sọ pé ewé ọ̀gẹ̀dẹ̀ ní ibi báyìí bí ti rí wàá ṣá báyìí wàá kàrà gé báyìí wàá wá ṣí sókè báyìí wàá ṣá báyìí wájú wàá ṣí sókè wàá máa ṣí sókè wàá máa ṣí sókè wàá ṣí sókè ní 21 times ní ọ̀nà 21 pieces ó ní bẹjá o ṣé nǹkan tí mò ń sọ yí ẹ báyìí bíi pé kéèyàn la nǹkan báyìí kó wàá fà sókè kó tún lọ gé wájú kó fà sókè wàá máa jẹ́ kí gap tú àwọn wájú ẹ̀ má ṣe o. Tó bá ti wá sọ màmá
wàá wá lọ bu eérú ló máa bù sí ojú kíní yẹn, ojú ibi tó ṣí sókè, wàá ṣí gbogbo ẹ̀ sókè, wàá wá bù sínú ẹ̀ 7, bó bá jẹ́ ìgbà míì 9 ni, míì 7. wọ́n ní ẹni bá dérú lérú tọ̀, wàá porúkọ rẹ, porúkọ ìyá rẹ, wàá gbé síbi tí oòrùn ti yọ jáde láàárọ̀ yẹn, wàá gbé ọwọ́ kíní yẹn, wàá kọjú ẹ̀ bí pé tó fẹ́ yìnbọn báyìí, wàá gbé agada ọwọ́. wọ́n ní agada ọwọ́ kì í ṣe bẹ́gi, bó o bá làdá wàá bẹ́gi ọ̀gẹ̀dẹ̀, wàá gbé ṣe báyìí, wàá yíjú ẹ̀ sí ojú ọjọ́. ẹni porí mi, ẹni fọfà porí mi, ẹni porí bàbá mi tó porí ìyá mi, ẹni pè mí kó pè ìyá mi mọ́ mi, ẹni bá dẹrú lórútọ̀, òkúta bá sọmọ pẹ̀lọpẹ̀ sọmẹ́ni. alájà mo ti bọ́lá tán ní pásọ̀ pọ̀pọ̀ lálẹ́ yìí. ayé tó tó ayé àkàmọ́ra, o ayé ogun, ọmọ aráyé kọ́tà ẹni ọmọ aráyé ń lé. wàá wá gé gẹ́rẹ́ lọ síwájú. ara sán, wọ́n ní òjò pa bàtà pa jẹun etí ẹ̀. talẹ́ni náà tó ta ẹ́ lọ́fà, mọ́mì, bí oòrùn yẹn bá wọ̀, wàá ní oòrùn kì í gbé tiẹ̀ nílà kó má gbédé wọ̀. èmi máa gbé tèmi, máa darúgbó. ẹni bá ní má jayé kí n máa fi gbò jayé, wàá dà fún. mọ́mì, kọjọ́ yẹn ó tó dé sàlẹ̀, wọ́n kí ẹni yẹn pé ó dìgbò ṣe. ìwọ tán ta lọ́fà ni o. bó o bá lọ pààyàn, tó o bá lọ yìn síyàn, orí ara rẹ ló fi gbé nǹkan. ẹni tí ó ṣe ó tó lọ ta lọ́fà, orí ara rẹ ni ó fi gbé, kò kàn mí o. ṣùgbọ́n à ń sọ fún yàyà, ẹni yàyà tá sọ pé àwọn ta lọ́fà, àwọn làwọn bá yàyà débi tó wà. àwa ò ṣe mùsùlùmí, ṣùgbọ́n a máa gbèjà yàyà. ayé yàyà máa nítumọ̀, ayé tiẹ̀ gan máa bọ́ sínú ìṣòro. torí pé ìwà tí ò dáa ni yàyà ń sọ. lóòótọ́ ó lè jọ ọmọ aláṣejù, but kàgbákò ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ọ̀rọ̀ yàyà. yàyà ò ní kú, ṣùgbọ́n ẹ̀yin lẹ máa sọnù. ẹ lọ kọ́lẹ̀, ẹ jẹ́ sọ fún yín, ẹ lọ kọ́lẹ̀ kó tó dinú oṣù kẹsàn-án. láàárín àwọn àfáà gbàǹgbà tá ń pariwo lórí social media wọ̀nyí, àwọn tá ń sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation, ẹ lọ kọ́lẹ̀ o, tó sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation. mo tún sọ àsọtẹ́lẹ̀ lẹ́ẹ̀kan sí, crop bẹ̀ Okanlomo, lọ crop bẹ̀. ẹni tó sọ pé ó ń ṣàìsàn yẹn, lọ crop ẹ̀, ó máa kúrò láyé. àwọn alágbára ẹ lọ crop ẹ̀, ẹ máa kó tó dinú oṣù kẹsàn-án. lára àwọn tán tẹ̀lé ẹ tán ń ṣe alágbára lẹ́yìn ẹ, tó rò pé àwọn lọ́lọ́run gbọ́ tiẹ̀. Tani Sunday ńgbà àwọn àjòkó akágbádá òsì sọ́run, Tani Sunday ńgbà Sunday rí sọ̀rọ̀ sójà, ṣé kò àṣà sójú hàn tán. ó tún lọ sí Ìlọrin, Ìlọrin ilẹ̀ Fúlàní ni, ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ̀lẹ̀ kàtàkàngí ẹ̀yẹ kẹ̀kẹ̀kẹ́ngí. ó dìjọ́ yẹn ná ká máa bá bọ̀. inú kẹlẹ kọ́lẹ̀ kó tó di inú oṣù kẹsàn-án. wọ́n ti wà nínú stroke. ó bá tán àfi yọ wọn, ìwà iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n jẹ. iṣẹ́ ọwọ́ tó bá ní èmi afọ́jú, ó bá mi lára mu. tó bá ní èmi afọ́jú, ó gbọ́ tó lórí ni, ó gbọ́ tó sọ. ó ní bú mi kí n bú ẹ náà, kájọ mọ mèébú ara wa o, kó o tó bú mi o, jẹ́ ń búra mi fún ọ. bó o bá pè mí lójú fífọ́, ojú tí mo fi ń gbapò lọ́dọ̀ Ọlọ́run ni. bó o bá pè mí ní tálíkà pé mi ò róúnjẹ jẹ, pé mo rù mo dàbí egungun, ààwẹ̀ ló sọ mí di bẹ́ẹ̀ níwájú Olúwa. ọmọ ẹgbẹ́ mi ò jalè o, àwa ò gbé kóńké nìrí. àwa kì í ṣe pásítọ̀ onírọ́, àwọn àfáà oníjẹkújẹ olè, àwọn onísọkúsọ tán ń fowó wọn tán fi ń pọ ọmọ ẹ̀dá lẹ́kún torí ohun tí wọn ò dà láyé. Ọlọ́run rí yín, abẹ́lẹ́dà ò rí yín, àṣírí yín wá túpọ̀. Èdùmàrè gbé wa lékè yìí, ọwọ́ ọ̀tá ti bà wọ́n o, ẹ wá wojú wọn kọ̀ǹtọ̀kọ̀ǹtọ̀. wọ́n ná fún wọn ní 100,000, ká lọ wá
dìtẹ̀ ní ènìyàn wá. Wọ́n ní tọ́ ní 200,000 náà fi wọ́n máa fẹ́ fi pànìyàn dandan. Ẹ wá wo oríṣiríṣi tí gbogbo ènìyàn ń sọ nípa wọn. Àwọn àfáà Ọlọ́run, àwọn tán sọ pé wọ́n ka Kùránì láti bẹ̀rẹ̀ dópin, wọ́n sì ṣe wòlímọ̀. Ṣó tán? Ṣó tán? Wọ́n bá wí sí wọn pé àwọn gangan làfáà ẹlẹ́bọ. Wọ́n á máa sọ pé rárá o, àwọn òun ṣe ẹlẹ́bọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò wá jẹ́ ẹlẹ́bọ bí tán pànìyàn bí ẹni pẹran. Wọ́n fún àwọn ènìyàn ní 200,000 pé kán lọ ká àwọn ènìyàn mọ́lé. Ṣó tán? Ó tán àbí ò tán? Ẹ wá wo òṣìkà àṣebi àbójúwòǹkòwòǹkò. Bùnmi jẹ́ ń bú ẹ ná kájọ máa mèébú ara wa o kó o tó bú mi o jẹ́ ń búra mi fún ọ. Kí ló fẹ́ fi bú mi gan? Kí ló fẹ́ fi bú mi? Jẹ́ ń gbọ́. Ẹ sí o fàjà. Let me tell you the reality. A lè ka Bíbélì, a lè ka Lukran, o lè gbé fà ẹ kó o lọ gbé jẹ́lẹ̀. Ọlọ́run ní tó o bá gbàgbọ́ kó o dì í mú. You are deceiving people. You can, that is náà nìyẹn. Nobody shall put us under. Ẹ má put us under. Àwọn ọmọ ìjọ dẹ̀ ti pa àwọn ọmọbìnrin tán. Èmi máa ń tẹnu mọ́ ẹ rí pé mo máa ń yọ jáde ní program fún yín. Dáàdì bó bá àìmọye pásítọ̀ tí mo á ní mò ń bẹ́ ṣùjà. Gbọ́ngbà tó ju adé kọ́ àbí tí òjò adé ló kọ́ àbí ní yàrá ìdòkun. Nígbà tí wọ́n dáàdì ẹ̀ máa pẹ́kẹ́ tó dé ṣọ́ọ̀ṣì. Ó lóun bá Sàtánì olí òun jà. Ó dẹ̀ lu ìyàwó ẹ̀. Pásítọ̀ tó ń kí bẹ́ńdẹ́ fún ìyàwó. Ẹ dẹ̀ máa ní don't put us under. Mo ti sọ fún yín ẹ̀yin obìnrin ẹ má bínú o. Tí dáàdì kó tó kó gbàtí kan fún ẹ lẹ́ni má ní sùúrù pò dọ̀la o. Tètè kó báàgì ẹ kó sọnù. Mo sọ fún ọmọ àjọ mi ní Sunday. Mo ní ẹ wá o. Ẹ má parọ́ fún mi o torí mi ò lè jẹ́ gbójú mi sórí social media o. Tọkọ rẹ bá ń lù ọ́ lé tètè wá bá mi lọ́fíìsì kó sọ fún mi lẹ́ni. Ká lè tètè lọ fọlọ́pàá mu kó lọ kọ rìpọ́ọ̀tù ilẹ̀ fún ẹ tó bá fẹ́ fọkọ ẹ lẹ̀. Toríjọ́ tó bá máa pa mí lè lọ rojọ́ pé mi ní pásítọ̀ yín o. Bẹ́ẹ̀ látún sọ lórí social media. Ẹ má para yín mọ́. Sàtáànì ti kó wọnú àwọn kan. Irú àwọn àfáà olórí burúkú yìí náà máa ń para wọn. Wọ́n máa ní mẹ́wàá lọ́lọ́run fẹ́, mẹ́wàá lọ́lọ́run mọ́. Ẹ̀yin mọ̀ pé ẹ̀yin mùsùlùmí lẹ́dẹ̀ máa ń sábà ṣe kínní yẹn. Ọkọ ẹ̀fẹ́ mi, ọkọ ẹ̀fẹ́ mẹ́ta, ọkọ ẹ̀fẹ́ mi. Kò dé tẹ́ ẹ lọ́rùn. You are not okay with it. But kí ló fẹ́ ṣe? Ẹ̀sìn gbà. Ó tọ́ súnà. Ẹ mọ̀ ní ó tọ́ súnà. Ó tọ́ súnà. Ó fẹ́ kínní, ó tọ́ súnà. Ó fẹ́ kejì, ó tọ́ súnà. Ó fẹ́ kẹta, ó tọ́ súnà. Ṣé ó tọ́ súnà kó máa lu ẹbí ẹ̀gùn sí? Ó tọ́ súnà kó máa kóbúlò fún ẹ. Ìkan ló pàyàwó ẹ nìyẹn. Ṣé many things are happen every day by day. A mọ̀ pé ó wà lóbìnrin náà. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ kí n tó máa lọ. Kí n tó kúrò lórí. Mo ti sọ fún ẹ. I'm coming with all those doctors. Remember it. Mo ń ṣe àwọn findings mi lọ́wọ́. Mo fẹ́ ẹ̀mí mímọ́ ṣì ń train mi lọ́wọ́ lórí ẹ̀. And I'm still coming fully over it. Nígbà tí mo bá jáde. I will mention the name of the doctor. I will mention the hospital. Lẹ́kọ̀ọ́ iná ni. Mo dẹ̀ máa dárúkọ ẹni tó lọ hospital gan. Ní Island ńbẹ̀ yẹn. They are toasting people outside abroad. Ẹ dẹ̀ máa ta àwọn obìnrin yẹn wá láti abroad. Wọ́n á dẹ̀ dé sí Nigeria. You collect all things they have. Because you are a professional doctor. Àwọn yàrá ti pé torí professional doctor ó máa wà trustworthy. And you are deep them. Ó ń tẹ́ dípù wọn. Ẹ gba gbogbo kẹtàn ni. Ẹ tún gba lọ́ọ̀yà tí wọ́n lọ́rùn. That is why you are doing rubbish. Ẹni láti jẹ́ kí làákàyè yín sí. Don't let people to use religion to deceive you. Because nígbà tí Jésù wà láyé, Jesus cannot deceiving anybody. He let them know. Orí nígbà tí Maria Magdalene náà fẹ́ sọ̀kúta pa tó sáré wá bá. Ó gbọ́n tán táwọn bá kọ́ sí Bíbélì wàá fi ọpọlọ rẹ gbé pé tí ẹni tí ò bá dẹ́ṣẹ̀ nínú yín ó yá kí ló fọwọ́ kọ́ lẹ̀. Wọ́n máa sọ̀kúta lẹ̀. Ṣọ́kùnrin ẹnìkan ló ń dẹ́ṣẹ̀. Ẹ bá wo Bíbélì obìnrin la kẹ́ṣẹ̀ lé lórí. Tó bá lọ wo 1 Corinthians chapter 7:7 láti bẹ̀rẹ̀ sísàlẹ̀. Ta ló tún débi báyìí? Ẹ wo ètò commandment yẹn ẹ lọ wò dáadáa o. Ẹ lọ wò dáadáa o. Torí yóò ya wèlé láti pọ̀ta. Ẹ lọ wo admida. Ẹ lọ wo. That's why gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ ẹ ń ṣe yẹn ẹ gbúdọ̀ ṣe kíni ẹ gbúdọ̀ lọ la làákàyè yín dáadáa. Ẹ gbúdọ̀ lọ lo làákàyè yín dáadáa.
láti lajú yín, ẹ má jẹ́ káwọn èèyàn pa yín. Irú èèyàn tó wá commandment yẹn sì wàá mọ̀ pé apààyàn náà lòun náà. Wàá mọ̀ pé apààyàn náà lòun náà. Torí bí ò bá jẹ́ ìkà àbí apààyàn, ẹni tí lùyàwó àbí tẹ́ ń lu ọkọ ẹ̀, bóyá obìnrin ni bí ọkùnrin, ẹ jẹ́ àwọ orúkọ ẹ̀ ń dáná. Ẹ bá ń wá jáde, ẹ gbé jáde. Ta ló wà ń bẹ̀? Ẹ lọ bá ń wọ orúkọ ẹ̀. Oyoyoyoya mú bọ̀ kí ni iṣẹ́ ẹ lọ wá. Ẹ bá ń wá jáde. Ń sọ̀rọ̀ lórí pé kẹ́ má para yín mọ́. Ìwọ ń pe mọ́dúnmọ́ tìran rẹ ló máa ṣègbé. Torí mi tí mọ̀ jẹ́ kí n ti sọ̀rọ̀. Okay. Ṣé kí lorúkọ ẹ? Bá mi wọ orúkọ ẹ. Bùsọ́lá Adé, bá mi wọ orúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn, please. Bùsọ́lá, bá mi wọ orúkọ ẹ. Mo fẹ́ mọ orúkọ ẹni tó sọ you are mad. Torí I didn't know why you say you are mad. I didn't know. You need to come out. Am I block ẹ o? You need to come out. Like kárí ojú ẹ. Má gbé jórí ẹ̀yin tẹ́ ẹ máa ẹ jẹ́, let me advise you for one thing. Ẹ jẹ́ kí advice yín sí kankan. Ṣeun Oyeleke, let me advise you for one thing. Don't never hiding yourself when you want to insult someone. Jẹ́ kí àyà rẹ le, tẹ̀bí o ṣáà ní evidence láti lè sọ pé o fẹ́ bu ní tó sọ yẹn. Wàá comment ní tó sọ yẹn tó fi takò ẹ tó fi bu yẹn, wàá sọ síta. Because tó o bá jẹ́ wèrè, Bíbélì ní ẹnikẹ́ni tó bá pe ní wèrè, òun fúnra rẹ̀ ó ní ẹnìyẹn ní òdi ọ̀run àpáàdì, ẹnu iná. Yes. Ó dẹ̀ jẹ́ kí sọ̀rọ̀ tí mo sọ lọ yẹn fún ẹ. Mo ní wọ́n máa practice, ẹ máa pera yín ní medical doctor, ẹ máa ṣe ibi, ẹ máa gbà yàn, ẹ máa káwọn obìnrin wá láti abroad, ẹ máa gba gbogbo owó wọn. But it's not yet. Mo ṣe ń kó àwọn evidence mi jọ ni. Nígbà bá parí, and I will call lawyer. Bá ti pe lawyer, this is so something I want to tí mo fẹ́ gbé jáde, because ó ṣeé ṣe kí hospital yẹn kan sue mi. Pé mo dárúkọ hospital wọn. Ó ṣeé ṣe kí dókítà yẹn fúnra ẹ̀ kó bọ́ ọ̀tá. Ó ṣeé ṣe kó bọ́ ọ̀tá ká wá fi jà pẹ́ẹ́ta. Torí I will report him. Mo dẹ̀ máa gbé gbogbo evidence jáde, and I want Lagos State to seize the certificate. Torí máa kó ẹ̀rí jáde rẹpẹtẹ fún. Torí pé tí ò bá jẹ́ Ọlọ́run ló yọ ọmọbìnrin yẹn, wọ́n náà ti ń ṣe tipẹ́tipẹ́. Ó ní ìdá ti pa obìnrin yẹn dànù. That is why you are seeing people die. Wọ́n kà máa náà wá láti outside country, wọ́n dẹ̀ dé sí Nàìjíríà, wọ́n ò lè lọ mọ́. Ẹlòmíì wọ́n á wá tì, ẹlòmíì ọmọbìnrin míì ìfẹ́ mi ti kó sórí ẹ̀ látọ̀hún tó fi wá sí Nàìjíríà, kò ní tí ò ní sọ fún àwọn òbí ẹ̀. Akàdédé wọ flight alóhùn wá Nàìjíríà, nígbà tó bá yá wàá wá kọ missing. Ẹlòmíì ò ní dágbére fún àwọn òbí wọn. Wọ́n á dẹ̀ sọ pé wọ́n fẹ́ lọ kọ́ wọn rẹ̀ wọn nítòsí ọ̀rọ̀ wọn nílùú òyìnbó lọ́hùn. Wọ́n á dẹ̀ ti dé sí Nàìjíríà, wọ́n á wá bá rogman, wọ́n á dẹ̀ àwọn rogman á dẹ̀ pa wọ́n dànù. That is ohun tí that is why o gbúdọ̀ mọ ohun tí ènìyàn tí wọ́n ń pè lénìyàn. O gbúdọ̀ mọ ìrìn àjò tí ènìyàn gbúdọ̀ rìn. O gbúdọ̀ fi ayé rẹ sí ìrìn àjò tó nítumọ̀. O gbúdọ̀ máa put your mouth. O gbúdọ̀ mọ ibi tí o fẹ́ rìnrìn àjò. Ṣé rí
ìrìn àjò ẹ̀dá ó so simple, ṣùgbọ́n ìfẹ́ dáa kéèyàn nífẹ̀ẹ́, ṣùgbọ́n mọ irú ìfẹ́ tó ní. Mo ti sọ fún wa, mo ní mo máa ti sọ topic yẹn different topic yẹn lọ́jọ́ yẹn tí mo sọ pé kẹ́yìn obìnrin choose topic yẹn. I'm coming with that topic and I will train you. Mo dẹ̀ máa sọ reason. Mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan, mo ní tó o bá lọ ka ìwé 2 Corinthians chapter 7, tó o bá ka pé ó ní sọ pé ọkùnrin máa fọwọ́ kan obìnrin, kí obìnrin máa fọwọ́ kan ọkùnrin, ní ìtumọ̀ torí tí àgbèrè. Kí obìnrin máa fọwọ́ kan tí àgbèrè, ó ní torí àgbèrè kí olúkúlùkù kó lọ ní ìyàwó tiẹ̀. Ó wá sọ̀rọ̀ nípa divorce nísàlẹ̀. Lórí divorce yẹn, ó sọ pé ó ní obìnrin tó bá divorce tó bá lọ fẹ́ ọkọ míì, ó ní tí ẹnìyẹn bá, tí ọkùnrin mi bá ní àjẹjẹpọ̀, ó ní ó ti di àgbèrè. I'm coming with that teaching fully nígbà tó bá takò, torí pé àwọn nǹkan mi wà tó jẹ́ pé ó ní ẹnikẹ́ni tí Olúwa bá ti sopọ̀ kí ẹnikẹ́ni kí ó má ṣe yà wọ́n. Dáàdì, ṣé kí ọkọ wa lu ìyàwó ẹ̀ pa ni, àbí kí ìyàwó lu ọkọ pa? Ṣùgbọ́n rántí pé Paul sọ níbẹ̀ ni pé Paul sọ bẹ́ẹ̀ o, ó ní mi ò sọ eléyìí ní òfin, ni it's not òfin. Ẹ má jẹ́ kí n máa tí ì lọ́bẹ̀ lálẹ́ yìí, torí mi ìfẹ́ dà á pọ̀ mọ́ ti Ọ̀kanlọ́mọ tó ń pera ẹ̀ lọ́kànlọ́mọ. That is ìrìn àjò tí ẹ̀dá bá rìn láyé. A gbúdọ̀ mọ̀, o gbúdọ̀ mọ̀ pé Ọlọ́run ń bẹ lórí ìtẹ́. Jẹ́ ń súre fún gbogbo ọkàn, ìwọ tí ọfà ń bẹ lára rẹ, ìwọ tó mọ̀ pé ẹsẹ̀ rẹ máa ń gbóná, ìwọ tí ara máa ń ta, ìwọ tí orí máa ń fọ́, ìwọ tí òtútù máa ń mú lójijì. Mo súre fún yín, tá bá rí ọfà lára rẹ, lórúkọ Jésù, wá ìtàìmù líàkàtàmà, wá ìkàtìàmọ̀ líkùmúdàlíà. Látẹ̀ní lọ, ọfà náà kó jáde lára rẹ, ọfà náà kó jáde lára rẹ, ọfà náà kó jáde lára rẹ. Mo pe áńgẹ́lì tí ṣàkóso mi ní ayé àti ọ̀run, Sábátẹ́lì lórúkọ rẹ̀. Látẹ̀ní lọ, ọfà tí ayé ta ọ́, ọfà òkùnkùn lára rẹ, mo ní ó gbiná dànù, mo ní ó gbiná dànù, mo ní ó gbiná dànù. Ìwọ tára ń ta bí ata, èyí tá a gbé epo kaná, tá a domi gbígbóná sí, tá a ní kára máa ta ọ́. O lè kẹsẹ̀ kanlẹ̀, ẹlòmíì ò lè fẹsẹ̀ kanlẹ̀. Ẹsẹ̀ ni ayé ti ta ọlọ́fà tó di ẹni tó ń gbòòsò sórí wíṣíà. Látẹ̀ní lọ, ọfà lórí ẹsẹ̀ yẹn, mo dáwọ́lé ẹsẹ̀ rẹ méjèèjì, ẹsẹ̀ náà kó máa rìn báyìí, ẹsẹ̀ náà kó máa rìn báyìí. Ọ̀run ó yá tú egungun náà ṣe, ó yá túnṣe, ó yá túnṣe, ó yá túnṣe, ó yá túnṣe, ó yá túnṣe. Ẹran náà gbọ́rọ̀ Olúwa. Látẹ̀ní lọ, ọfà lára rẹ gbiná dànù, ọfà gádágodo, ètà àtàsíọ, ètà lo ẹdán, ètà logi, ètà lo kándù, ètà lo àgbélébù, ètà lo ọ̀ṣẹ́, ètà lo gbogbo, ètà lo ìpín rẹ sí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá kó gbiná dànù. Ọfà tí a ta ọmọ rẹ, gbọ́ lórúkọ Jésù, ọfà náà kó gbiná dànù. Àìná ọlásùpọ̀ ẹ máa ká alẹ́ mà, lórúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dé, ẹ ò ní gbọ́fà ayé, àwọn ọmọ yín ò ní gbọ́fà. Ta la ti ta ọfà ṣìṣe sí, ta ló ọfà ṣìṣe bá, ọfà ṣìṣe tó bọ́ ọmọ rẹ, mo ní ó jáde. Ọfà ṣìṣe tó bọ́kọ rẹ, mo ní ó jáde. Ọfà ṣìṣe tó mọ ẹbí rẹ, mo ní ó jáde. Ọfà ṣìṣe tó bá ìwọ fúnra rẹ, tó jẹ́ ó lọ, tó dá ọdún sójú kan láti wákàtí lọ, ó yẹ kó jáde. Ẹni tí ọfà bà lọ́pọlọ tó ń wí kàntàkàntà, lórúkọ Jésù, ọfà náà jáde lára rẹ, ó yẹ jáde lára rẹ, ó yẹ jáde lára rẹ. Ọfà jáde lára rẹ, ọfà jáde lára rẹ. Akọ́pẹ́ àyà yóò pa àlejò, yóò fi dìbò bojo jáde níbi kọ̀lọ̀fín. Látẹ̀ní lọ, ọfà jáde lára rẹ, ọfà jáde lára rẹ, ọfà jáde lára rẹ, ọfà jáde lára rẹ, ọfà jáde lára rẹ. Mo gbàdúrà gbogbo ẹni tá a ti bẹ̀ lọ́wọ́ ẹ̀, tá a ti ta
ọlọ́fà ikú, èyí tá a ti sọ pé dọjọ́ báyìí kó tó kú, èyí tá a ti mọ́jọ́ ikú rẹ̀ nínú ẹgbẹ́ òkùnkùn, nínú ẹgbẹ́ awo, nínú ẹgbẹ́ àjẹ́, nílé pásítọ̀, nílé wòlíì, nílé àfà, nílé adáhunṣe. Ó yá, mo yí ọjọ́ náà dànù. Ó ní kú fọ̀tayọ̀, ọwọ́ ayé ò ní bá ọ, ọwọ́ ọ̀sán ò ní bá ọ, lọ lálàáfíà. Ẹni bá robiro ọ tó lóun sanwó ẹ̀mí rẹ̀, ó yá Bíbélì sọ pé ohun tí àwa bá ní la ó fi ra ẹ̀mí wa padà. Irú ẹ̀mí ẹni tó sanwó ẹ̀mí rẹ̀, ogun ọ̀run fẹ́ ra ẹ̀mí rẹ̀ padà. Gbọ́, Judas Iscariot ó para rẹ̀ kí Jésù bá lè jáde. Òun la fi ṣètùtù ẹ̀mí Jésù látẹ̀ní lọ. Ogun ọ̀run o, kó fi ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀, kó fi ṣètùtù ẹ̀mí rẹ̀, kó fi ṣètùtù ẹ̀mí ọmọ rẹ̀, kó fi ṣètùtù ẹ̀mí ọkọ rẹ̀, kó fi ṣètùtù nǹkan ìní rẹ̀. Ẹnikẹ́ni robiro ọ, ẹni sáré nítorí rẹ̀, ẹni ràgbẹ́, ẹni rètò, ẹni gorí òkè, ẹni tí ń fàyàfà, ẹni tí ń fẹsẹ̀ rìn, ẹlẹ́sẹ̀ mẹ́rin, ẹlẹ́sẹ̀ méje, ẹni tí ń fọhùn, ẹyẹ tí ń fọhùn, eku tí ń fọhùn, ẹja tí ń sọ̀rọ̀, ètò àpè lórí ìpín àti àyànmọ́ rẹ̀. Ó yá kẹ́ gbiná dànù. Ta ló lo nǹkan àbàmì tó lóun ó pa ọ ni, ó lóun ò ní sinmi. Irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ kó lanu gbé mi. Ilẹ̀ lanu gbé mi. Ta ló lọ sórí ìta mẹ́ta ìsàlẹ̀ odò? Ta ló lọ sórí ìta mẹ́rin ìsàlẹ̀ odò? Ta ló pe yayamaja? Ta ló polú mi? Ta ló polú rẹ̀? Ta ló polú gbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀? Ta ló pàlùjànú? Ta ló bògiri wí? Ta ló fẹ̀yìn tògiri? Ta ló làfọ̀ṣẹ? Ta ló pe takọtabọ? Ta ló pe àfọ̀ṣẹ? Ta ló pe èpè? Ta ló pe Ṣàngó? Ta ló pe Ọya? Ta ló pe orígbà ẹmọlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá tó ní kó lọ bá ọ kó o máa ṣiṣẹ́ látẹ̀ní lọ? Ẹ síwọ́ iṣẹ́, ẹ síwọ́ iṣẹ́. Ìwọ ilé tó ti ń dàrú, ẹ̀mí ibi tó ti wọnú rẹ láti sọ pé ó fẹ́ pa ọkọ rẹ, ẹ̀mí ibi tó wọnú rẹ tó ló fẹ́ pa aya rẹ, ẹ̀mí náà jáde nínú rẹ báyìí. Ilé rẹ tó ti ń dàrú, ogun ọ̀run kó lọ tòtò. Mo súre fún ilẹ̀ Yorùbá, gbogbo ẹni aníní lára ilẹ̀ Yorùbá, ó yẹ máa kú dànù báyìí. Ilẹ̀ máa gbé yín mì, ilẹ̀ máa gbé yín mì. Ẹ̀yin tẹ́ ń bínú sí ìṣerere ilẹ̀ Yorùbá, lórúkọ Jésù, ilẹ̀ kó lanu gbé yín mì. Ẹ̀yin ẹni ìkà, ẹ̀yin ẹni ìgbé, ó yẹ lọ ṣègbé, ó yẹ lọ ṣègbé. Olórí ogun yín Fáráò, ó ṣègbé sínú okùn ni, ó yẹ kó ṣègbé lójú ìjà. Bí Gòláyátì bá ṣègbé lójú ìjà, bí Sọ́ọ̀lù bá para rẹ̀, ẹni porí mi porí ọmọ mi, ẹni porí mi porúkọ ìyá mi, lórúkọ Jésù ni ó para ẹ̀. Ẹni porí ẹ porí ọmọ rẹ̀, ẹni fẹsẹ̀ wẹ̀, ẹni kẹsẹ̀ tó giri, ẹni tó dológbò, ẹni tó deyamaja, ẹni tó dàjẹ́, ẹni tó yí padà tó dẹyẹ kàbàkàbà, ẹni tó dàparò tó donkóhun, ẹni tó dẹyẹ ẹgbọ́n, ẹni tó dẹyẹ ọgbọ̀n, ẹni tó fò wáyé tó fò lóru, ẹni tó dológbò tó kó wọnú ológbò, ẹni tó kó wọnú asẹ́ tó kó wọnú aláǹgbá, ẹni tó kó wọnú alátakò tó lòun fẹ́ máa dìnnà eré rẹ̀. Lórúkọ Jésù ni ó ṣègbé, mo ní ó ṣègbé, mo ní ó ṣègbé. Ta ló fẹnu jáwé? Tó ní bí ọwọ́ ẹnu bá jáwé kò ní sọ̀hún. Gbọ́, pẹ́pẹ́yẹ kì í rówó ẹlẹ́nu bólówó rẹ̀ sọ̀rọ̀. Irú ẹni bẹ́ẹ̀ Olúwa ṣe lóhùn, 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 Olúwa ṣe lóhùn. Ta ló ní ìhòòhò tó gbanú ọjà lọ? Tó ní pé ó ní ẹni bá rí inú wọ̀nú òjò inú ọjà lọ, ó ló ya wèrè ni. Ta ló ní ó ya wèrè? Irú ẹni bẹ́ẹ̀ kò di àsínwín lẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò da sínwín. Ara kó tù ọ́ o, ara kó tù ọ́. Gba àlàáfíà lórí ìkànnì yẹn, gba àlàáfíà. Ìwọ tó rí ọ̀rọ̀ ṣe kó gba àlàáfíà. Ìwọ tó ti gbọ́ gbogbo èdìdì ọ̀rọ̀ lẹ́ni, etí rẹ ò ní di. Mo ní etí rẹ ò ní di, ayé ò ní mú ọ lóhùn, ọpọlọ rẹ ò ní dàrú. Látẹ̀ní lọ, ìwọ tó gbọ́ àdúrà tó rà méje ṣe àti ìjẹsẹ̀ mọ́lẹ̀ kan, gbogbo ibi tó o bá dé láti wákàtí lọ, àlàáfíà pípé kó wọnú ilé rẹ. Bẹ́ẹ̀ lolúwa wí, bẹ́ẹ̀ ni wòlíì sọ, kò yí padà o, kò tún yí padà. Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah. Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù, ìmọ́lẹ̀ ayọ̀ láti wákàtí lọ kó tó di ọjọ́ Wednesday. Ní tó fẹ́ jẹ́ kọ́lọ́run ṣe fún ẹ, Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀. Mo kéde ògo rẹ̀, ogun ọ̀run kó rógo rẹ̀. Olúwa ló dìde sí ọ. Ó ní láàkì láìríṣẹ́. Iṣẹ́ rere Ọlọ́run kó pèsè fún ọ. Èmi ò béèrè iṣẹ́ fún ọ, mo béèrè aláàánú iṣẹ́ rere fún ọ. Ọlọ́run install rẹ padà. Bẹ́ẹ̀ lolúwa wí, bẹ́ẹ̀ lógun ọ̀run sọ, kò yí padà o. Ọmọ ṣẹ wálé, ọmọ ṣẹ wálé, àbí lórúkọ Jésù. Ọlọ́run kó wà pẹ̀lú ẹ̀mí rẹ̀. O ò ní sọnù, orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ti rìnrìn àtẹ̀tẹ̀ sí lórí ìkànnì yìí lénìí, lórúkọ Jésù Ọlọ́run kó dáríjì yín o. Ẹ ò ní sọnù, nítorí pé Bíbélì sọ wípé èmi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Mo súre fún yín, Ọlọ́run kó yé yín padà tọkàntọkàn. Ẹ ò ní ṣègbé o. Bẹ́ẹ̀ lolúwa wí. Ẹ̀yin tẹ́ ti kọ́mẹ́ǹtì ibi sórí ìkànnì yìí, ogun ọ̀run ní kí n forgive fún yín. Mo forgive fún yín lénìí lórúkọ Jésù. Ọlọ́run kó dáríjì yín o. O ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o lórúkọ Jésù. Gbogbo ibi tó kọ ọ̀rọ̀ sí tó ya wèrè, o ò ní bá wọn kọ́ o. Ọlọ́run á dáríjì ọ. Bẹ́ẹ̀ lolúwa wí.
bẹ́ẹ̀ lógun ọ̀run sọ kò ní yí padà. Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Mo kí gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí pé ẹ ṣeun o tẹ́ darapọ̀ mọ́ wa lálẹ́ yìí lórúkọ Jésù. Ayé rẹ kò ní ṣòro ṣe o, ògo rẹ kò ní hámáyé, wàá rògolo. Ẹ kìlọ̀ fún Ọ̀kanlọ́mọ. Ẹni kò mu níbi tó ṣe é mú, kó má náwó síbi tí ò ṣe é lọ. Tó bá ti ń gbọ́ Yorùbá nation kó máa sá o. Bó Ọ̀kanlọ́mọ bá ti ń gbọ́ Yorùbá nation kó ṣí fìlà rẹ̀ kó máa sá o, torí pé kó má bàa parun tìrantìran. Bẹ́ẹ̀ ni mo sọ o, ṣùgbọ́n ẹ sọ fún Ọ̀kanlọ́mọ ẹni tí ó bá mọ̀ lórúkọ Jésù pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation, kó yé fi tírẹ́tì àwọn èèyàn bẹ́ẹ̀. Tó bá tún kọ̀, tó bá tún tírẹ́tì àwọn ènìyàn yóò ṣègbé o. Bẹ́ẹ̀ lolúwa wí. Jésù Olúwa wa. Orúkọ mi ò yí padà. Wòlíì ọmọ ọba Abíọ́dún ni mò ń jẹ́. Orúkọ ọjọ́ mi ni Great Prayer Ministry Chapel. Great Chapel Ministry. Great Chapel Ministry. Wòlíì ọmọ ọba Abíọ́dún ni mò ń jẹ́. Orúkọ ọjọ́ mi ni Great Chapel Ministry. Tó bá fẹ́ wò mí lórí YouTube ọmọ ọba Abíọ́dún Grace. Lórí Twitter mi ọmọ ọba @ọmọ ọba Abíọ́dún. Wàá rà àánú gbà o. Ẹ follow mi, ẹ bá mi like ẹ. Lórúkọ Jésù ẹ bá mi subscribe síbẹ̀. Wàá rà àánú gbà. Ògo Ọlọ́run yóò wà pẹ̀lú ẹ. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù agbára wa. It is well with you. See you tomorrow. Lórúkọ Jésù a ó jọ rí àánú gbà o ní sọnù. Bye bye. Up Yorùbá nation now. God bless you. Yorùbá nation la fẹ́ o.